اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. ní ṣókí ohun tí wọ́n ní kí n sọ fún wa òun náà ni pé gbogbo ẹ̀yin ọlọ́lá wa ẹ̀yin àìmà àti gbogbo ẹ̀yin àfáà wa àgbààgbà níkàlẹ̀ a kí yín ní kíkí ọlá kíkí ọlá àlàáfíà ọlọ́run orí àjẹjẹ tí a kò mọ bá ẹnì kọ̀ọ̀kan yín. Bákan náà kí yín káàbọ̀ sí ìjókòó alápọ̀nlé tí ẹ wà yìí wípé gbogbo ìgbà kọ́lá yín kó máa bẹ ní ti dáadáa lórí ẹ̀sìn ọlọ́run ọba. Àwọn ń bẹ lọ́wọ́ ọba àlekẹ́lá fún yín kọ́lọ́run kó mú yín dúró lórí dáadáa tí ṣe ẹ̀sìn ọlọ́run ọba àti ìlànà òjíṣẹ́ rẹ̀ Ànábì wa Muhammad, kó sì bá a fún yín ní àtibọ̀tán rere torí pé òun nìkan ní ayọ̀ fún gbogbo àwọn ẹni rẹ̀. Wọ́n ní kí a sọ̀rọ̀ sókí lórí ìjókòó tá a wà ń bẹ̀ yìí. Àkọ́kọ́ ọ̀rọ̀ òun náà ni pé mò ń kìlọ̀ fúnra mi àti gbogbo ẹ̀yin àgbààgbà wa tẹ̀jẹ́ aṣíwájú wa nínú ẹ̀sìn bákan náà wípé ìbẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ kálukú wa. Gẹ́gẹ́ bí a ṣe ń ràn kan kí gbogbo èèyàn máa bẹ̀rù ọlọ́run ọba, ṣùgbọ́n ní pàápàá ládàáyanrí lórí gbogbo àwa tí a jẹ́ olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọba, pàápàá jùlọ tí a ń rìn lórí ìlànà òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ó fi ń lẹ́tọ̀ọ́ sí àwa ju gbogbo èèyàn lọ, bákan náà ó sì jẹ́ ọ̀ranyàn lórí iwájú gbogbo èèyàn tó kù lọ ká bẹ̀rù ọlọ́run ọba gidi gan. Òjíṣẹ́ ọlọ́run Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì ní bẹ̀rù ọlọ́run ọba níbikíbi tó bá wà. Ẹlẹ́ẹ̀kejì nínú àmàràn òun náà ni pé ní ó dọwọ́ kálukú wa ká jẹ́ni tí ó máa farabalẹ̀, ká sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, tí a sì tún máa wá àlékún nínú mímọ̀ títí tá a fi máa rí àrídájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó tó di pé a máa dá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Olúwa Ọba àríkẹ́lá ń sọ fún ànábì rẹ̀ tí ṣe ànábì Musa alayhi salam wípé ìwọ àti ọmọ ìyá rẹ̀ lọ bá Fìràún tó jẹ́ pé ẹni ìbínú ọlọ́run ọba ni, ọlọ́run sì ti mọ ibi tí ó parí ìrìn àjò rẹ̀ sí. Ọlọ́run wa ń sọ fún ànábì Musa lẹ́ni tó ń kìlọ̀ fún àtòun àti Harun wípé ẹ bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, bóyá ó jẹ́ ronúpìwàdà, bóyá yóò sì páyà ọlọ́run ọba, tọ́lọ́run sì ti mọ̀ pé kò ní ronú, kò ní páyà. Ẹlẹ́ẹ̀kẹta nínú àkíyèsí fún wa wẹ̀yìn bàbá wa níkàlẹ̀, ó dọwọ́ wa pẹ̀lú ká máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ tá a bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba, pàápàá jùlọ lórí àwọn tọ́rọ̀ ò tí ì yé tí àwọn ọmọ ìyá wa tí wọ́n kàn jẹ́ mùsùlùmí tí wọ́n àti mọ̀ nǹkan kan. Àwa ló lórí pípé, àwa ló ní mímọ̀, àwa sì lẹ́lẹ́kọ̀ọ́. Ọlọ́run ọba sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò mọ̀, ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn àgbàgbọ́yé, Ọlọ́run tún sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn àṣẹ làákàyè. Ó yẹ kó yé wa yí pé ní à ń bùkátà sí sùúrù gidi gan. Olúwa Ọba àlekẹ́lá tún sọ fún ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn tó gbéṣẹ́ náà lé lọ́wọ́ tán pé máa ṣe sùúrù gẹ́gẹ́ bí àwọn ìran èèyàn mẹ́rin kan tí wọ́n síwájú rẹ̀ tí wọ́n sì karùn wọn nínú àwọn ànábì ọlọ́run ọba bí wọ́n sì jẹ́ onísùúrù. Ìtọ́jẹ́ ìparí òun náà ni pé apẹ̀rẹ̀ wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà wa, ẹ̀yin ọlọ́lá wa, ẹ̀yin ìmáàmù wa àti gbogbo dáadáa tẹ́ ẹ jẹ́ sí wa lápapọ̀, ẹ jẹ́ ká máa pé àmánà ọlọ́run ọba gẹ́gẹ́ bá a ṣe gbà á, ká sì máa pé fún àwọn tó lẹ́tọ̀ọ́ ká pé fún òun náà ní àwọn èèyàn tí wọ́n fẹ́ gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu wa. Ká má fi dúdú pé funfun fún wọn. Òtítọ́ ọ̀rọ̀ ni kí wọ́n máa bá lẹ́nu wa ní gbogbo ìgbà lọ́sàn-án àti lóru, ní gbogbo ààyè níbikíbi. Ká máa wá rántí pé ìjọ́ kan ń bọ̀ tọ́lọ́run ọba ó béèrè lọ́wọ́ wa táàgbé oníwájú ọlọ́run ọba àlìkẹ́ọ́lá níjọ́ tí gbogbo èèyàn máa sá fúnra wọn. Níjọ́ tá a pe àwọn aṣíwájú pẹ̀lú àwọn èrò ẹ̀yìn wọn ìpè kí wọ́n wá sọ báwo ni wọ́n ṣe jíṣẹ́, báwo làwọn tí wọ́n jíṣẹ́ fún náà, báwo làwọn náà ṣe gbọ́. Abẹ́lọ́run ọba àlìkẹ́ọ́lá kó fi ìjókòó yìí san gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ aṣíwájú wa níjókòó yìí, kọ́lọ́run bá fi san wọ́n lẹ́san olóore ilé ayé ń bí àti ní kọ̀kọ̀ sàárẹ̀ àti lọ́jọ́ ọgbẹ́ ìdàl kìyàmá. Àlàáfíà ọlọ́run orí ajẹ́jẹ́ tí a kò máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá gbé. الذي أنعم علينا بنعمة الإسلام والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó fún wa ní Islam,
èyí tó jẹ́ pé òun náà ló lóore jù nínú àwọn oore tí Ọlọ́run bá aláà máa ń ṣe fún yàn láyé oore tó ga jù tí ò sóore mí lẹ́yìn rẹ̀ mọ́ òun náà ni kọ́lọ́n ṣe yàn ní muslim àwa bẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ọba tó ṣe wá ní mùsùlùmí nígbà tí a sí níbi tí ń kọ kádàrá dépò tá a bẹ̀ a sí ń bẹ̀ wọ́n ti kọ́ pàmò jẹ́ mùsùlùmí gan Ọlọ́run ti dá sánmà tilẹ̀ dépò tí ó dá ọmọ ànábì Ádámù sórí ẹ̀ nígbà Ọlọ́run pàṣẹ fún kọ́lámù pé kọ́ máa kọ àkọọ́lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́lọ́run ti sọ pé èmi àti àwáyé mùsùlùmí la jẹ́ Ọlọ́run tó wá ṣe wá ní mùsùlùmí náà wá bẹ̀ kọ́lọ́ mọ́sàdíà mùsùlùmí náà délé o kọ́lọ́mù bàálà kọ́mọ́jà kú sójú ọ̀nà bíi fi kọ́lọ́mù bàálà kọ́mọ́jà rí àtibọ̀tán burúkú ìkẹ́ Ọlọ́run la Ọlọ́run àní Ọlọ́run ọba kọ́bọ̀ òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad ẹni tá a rán sí gbogbo ayé rahmatan lil alamin ìkẹ́ Ọlọ́run kó bá wọn sàhábé rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ láì yọ nìkan lẹ̀ nínú wọn àdánwò tí mú yàn yọ kan lẹ̀ nínú àwọn sàhábé ipò wọn ṣàdúrà fún kọ́lọ́mọjọ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa àdánwò tí mú yàn yọ kan lẹ̀ nínú àwọn ará ilé ànábì ipe òun ọmọ ṣàdúrà fún lágbájá nínú àwọn fámílì ànábì ọlọ́mọjọ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ mayami èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí yẹn máa wáyé fún láti gbọ́ òun náà ní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an sunna anabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà ní ojú ọ̀nà tààrà tẹ́yìn máa ń tọ́jú fi wọnú àlìjáná ọlọ́run kọ́lọ́mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sá fẹsẹ̀ wá múlẹ̀ lérí sunna anabi wa muhammad sallallahu alaihi wasallam. ashab al-fadila mo kí àwọn afágbàgbà tí wọ́n bẹ níkàlẹ̀ ayyimatal huda àwọn ìmáàmù tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba allah tulab al-ilm mo sì kí gbogbo àwa tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bí èmi ti ń sọ̀rọ̀ yìí tá a wà níkàlẹ̀ ikhwatal iman gbogbo àwọn ọmọ ìyá wa lọ́kùnrin mo kí gbogbo wa gbogbo àwa tí a jẹ́ ọ̀dọ́ mo kí àwa náà àánú ọlọ́run ọba kọ́lọ̀njọ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa gbé o. ètò wọn ní kí n fi bá ní sọ̀rọ̀ ní dáwọ́rọ̀ tí a wà yìí dáwọ́rọ̀ al-a'imma wal khutaba fi jami'i Taiba fi mantiqati Ata wilayati Ogun Nigeria. ètò wọn ní ká fi bá ní sọ̀rọ̀ ní ìjókòó wa yìí ìjókòó alálàáfà ní tèní àwọn alálàáfà àwọn ìmáàmù masalasi àwọn tí wọ́n ń gun mímbàrí tí wọ́n ń bá ní sọ̀rọ̀ ní ọjọ́mà. al-islamu bayna al-amsi wal yawmi fi biladi Yorùbá. Islam lánàá àti lẹ́ni báwo ló ṣe rí lánàá báwo ló ṣe dà lẹ́ni bóò láàrò pé yóò rí tó bá dọ̀là ibi tí ọ̀rọ̀ Islam ń lọ nílẹ̀ Yorùbá. ẹ̀yọ́ mayami al-Islam ètò wọn pè ní Islam wal islamu lillahi bi tawhid gbogbo àwọn imam àti gbogbo àwọn tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ká lè má dájú pé ètò wọn pè ní Islam òun náà ni ìjuwọ́jú sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba Allah lẹ́ni tí ó gbàgbọ́ tí ò ní gbà nǹkan mi gbọ́ lẹ́yìn Ọlọ́run wal inqiyadu lahu bit ta'a kéèyàn máa tẹ̀lé ní tọ́wà ní Qur'an ni wọ́n pè ní Islam wal bara'atu minash shirki wa ahlihi kéèyàn bọ́pá bọ́sẹ̀ kú níbi ẹbọ àtàwọn ẹlẹ́bọ òun ni wọ́n pè ní Islam tọ́ọ̀ bá ti juwọ́jú sọ́lẹ̀ fún Ọlọ́run ọba Allah o ní Islam ìwọ́n tó sì ní Islam o lè fún yàn ní Islam ẹjọ́ gbà fọlọ́ tí ó gbọ́ lọ́n gbọ́ bọ́ọ̀ ní ó sì mọ represent àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ pé rẹ̀ ní imam ní ìgbàgbọ́ rẹ̀ gbọ́dọ̀ lágbára jù tàwídì rẹ̀ lọ́gbọ́dọ̀ lágbára jù torí òun ló fẹ́ fi ìmánì sọ́kàn àwọn èèyàn ẹni tí ó sì wá fi ní mọ̀nà òun náà gbọ́dọ̀ sí kíní òun náà gbọ́dọ̀ mọ̀nà afọ́jú ọ̀gbọ́dọ̀ máa fà yán pọ̀ wá òun àtàwọn tó ń fà wọ́n padà ṣubú nínú kòtò ní kọ́lọ́mọba aláàkọ́mọ́jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n ṣubú ẹ̀yin gbọ́dọ̀ máa tẹ̀lé tó wà ní Quran ní tó wà ní Quran lẹ́sìn ní tí ọba ti sí mbẹ́ kò kí sẹ̀sìn Ọlọ́run gbogbo mọ́mù gbọ́dọ̀ mà ẹ wọ́n bí mọ́mù pé yín tó ń ṣe yín náà ayáwó láti rí kó ní ẹ̀kọ́ wá dà ságídí gbogbo tó bá ti fẹ́ káwọn èèyàn máa ṣe tó bá ti pè lẹ́sìn fún wọn ọ fà áyà sí ó sì fàdí sí sí nígbà míì yọ ọ́ láyà kò ní ládìí sí nígbà míì yọ ọ́ ládìí sí kò ní láyà nígbà míì sì ní yọ ọ́ láyà yọ ọ́ ládìí sí méjèèjì náà gbọ́dọ̀ ní méjèèjì náà máa ní sáà ti jẹ́ pé masjidu talaqi ibi tá a ti máa mú ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn kọjá alikitabu wa sunna
nínú alukurani àti hadisi nígbà ọjọ́ gbàtà anabi ń lọ ó ní taraktu fikum amrayn ọlọ́run anabi ní nǹkan méjì mo filẹ̀ fún yín èmi ń lọ ní o àyèwáyé ká máa lọ lan tadillu ní sọnù wa in tamassaktu bihima tẹ́ bá ti di méjèèjì mú kitaballah wa sunnati wa fi riwaya wa sunnata rasulihi alukurani àti hadisi ni mo filẹ̀. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa al-islam dinu alami islam yìí ẹ̀sìn alami ni ìtumọ̀ ni pé ẹ̀sìn gbogbo ayé ni tí Yorùbá náà wà nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ ní islam ẹ̀sìn Lárúbáwá ni àwọn aláìmọ̀kan nínú àwọn Yorùbá ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀sìn Lárúbáwá ni lóòótọ́ àmọ́ kìí ṣe Lárúbáwá nìkan ẹ̀sìn gbogbo ayé ni kọ́dà lómi àwọn challenge àwa mùsùlùmí pé ẹ̀yin Yorùbá kí ló dé tí ẹ̀yin ṣe Islam ebi yọ wà nù Kùránì a'udhu billahi minash shaitanir rajim wa ma arsalna min rasulin illa bilisani qaumi ọlọ́run alọ́wọ̀n ọ̀rọ̀ òjíṣẹ́ kan sẹ́ àfikọ́ jẹ́ pé òun rán pẹ̀lú èdè àwọn ìjọ rẹ̀ ṣé Lárúbáwá lè dé tí ẹni tọ́rọ̀ báyé sẹ́mọ̀ pé wọ́n ti fẹ́ dà lérí rú nẹ̀ yìí pé àwọn Arabu àwọn náà ni ọlọ́run rán ànábì sí ìtọ́lọ́run sì sọ ní àyà yẹn ni pé kò sí ànábì ọlọ́run ọba kan tí ó dìde àfikọ́ jẹ́ pé èdè aráàlú yẹn náà ní sọ ní fi ń jíṣẹ́ fún wọn wọ́n wà ní ṣe ọlọ́run gbà ànábì dìde nínú Yorùbá wọ́n náà wá sọ pé ọlọ́run ọba aláǹsọ nínú Al-Qur'ani Karim ọlọ́run ọba ní wama arsalnaka illa kaffatan linnas bashiran wa nadhira suratu Saba aya kini aya 28 lọ́lọ́wọ́ bá aláàtí ń sọ ipe wọn ọ̀ràn ìwọ Muhammad sallallahu alaihi wasallam wọn ọ̀ràn níṣẹ́ bí ibà jẹ́ pé wọn rán sí gbogbo àwọn èèyàn lápapọ̀ gbogbo òun èèyàn Yorùbá ń bẹ ní ìyàbí Yorùbá ò sí mẹ́ Yorùbá wà ń bẹ bashiran ọ máa fún wọn ní ròdùnú pé tí wọ́n bá ṣe rere wọ́n wà lìjánà wa nadhira ó sì máa sọ fún wọn pé tí wọ́n bá ṣe àyídá ọ máa kìlọ̀ fún wọn pé tí wọ́n bá ṣe àyídá wọ́n wọ̀ ní Ọlọ́run walakinna akthara an-nasi la ya'lamun Ọlọ́run ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní mà wọn ò mọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run. àyà yìí jẹ́ yé wáyé pé Ọlọ́run bá náà nábì sí gbogbo ẹ̀dá èèyàn Yorùbá náà sì wà nínú àwọn èèyàn àmọ́ àwọn nábì Ọlọ́run bá tó ti ṣáwájú Ọlọ́run bá máa rán wọn sáwọn ìjọ wọn inna arsalna Nuhan ila qaumi Ọlọ́run la rán Nuha sí àwọn ìjọ rẹ̀ àmọ́ risalatu Muhammadiyya ẹ̀rí iṣẹ́ tí Ọlọ́run bá Allah tó fi rán Ànábì wa Muhammad sallam illa kaffatan linnas gbogbo ẹ̀dá Ọlọ́run ọba tó bá wálé ayé lẹ́yìn ìgbà tá a gbá Ànábì dìde òní wọ́n rán Ànábì sí látara bẹ́ẹ̀ gbogbo wa á lọ lè mọ̀ yìí pé Yorùbá náà wà ní àwọn tí wọ́n rán Ànábì sí sallallahu alayhi wa sallam a jẹ́ pé Yorùbá náà wà ní àwọn tí wọ́n rán Ànábì sí. aya lẹ́ẹ̀kejì suratul anbiya aya 107 Ọlọ́run wa ma arsalnaka illa rahmatan lil alamin Ọlọ́run bá ní àárín Ànábì sílẹ̀ ayé bí ẹ bá jẹ́ pé ó jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé ẹ dákun sún wọ́n yọ Yorùbá kò ní àgbáńlá ayé wọn ò lè yọ Yorùbá kò ń bẹ̀ ló sì jẹ́ pé al-mawjatu at-tashkikiyatu al-mu'asira al-muntashira fi hadhihi al-ayyam àwọn kan dìde lérí social media lẹ́ni tí wọ́n fẹ́ paná Islam nínú àwọn Yorùbá tí wọ́n fẹ́ máa sọ fáwọn Yorùbá pé ẹ̀yin àfà rọ́bìṣì lẹ́ ń ṣe Ọlọ́run ọ̀ràn Ànábì sí Yorùbá ẹ̀sìn tiwa ní ọdúnfà ẹ̀sìn tiwa ní àwọn òòṣà tá ń bọ òòṣà yẹn ní ká gbàdá síbẹ̀ ẹ̀sìn àtọ̀húnrìnwá ilẹ̀ wa ń kọ́ àwọn èèyàn ẹ wá fi ẹ̀sìn àwọn bàbá yín sílẹ̀ gbogbo àwọn ìmáàmù ká má dákẹ́ o ṣẹ́ni mi máa ń rìpíìtì rọ létí àwọn èèyàn tí wọ́n bá dákẹ́ yọ padà jò dodo Ọlọ́run bá aláà kọ́mọ yọ wá kó lọ́fíìsì àwọn ànábì rẹ̀. khasaisu hadha din hadha islam wọ́n ní ẹ̀ wá rí etí ẹ̀sìn wa yìí kó sínú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ àyímà àwa ní drivers gbogbo yẹn kọ̀ọ̀kan ló ní passenger tí tó wà nínú ọkọ̀ rẹ̀ èmi jẹ́ ìmáàmù ní mọ́ṣáláṣí Jamiu Al-Hidayah ní Lambẹ́ gbogbo àwọn jàmáà táwọn wà níbẹ̀ yẹn tí wọ́n wá ń kírun èmi ní driver wọn
sórí ìwọ náà tí ọjẹ́ ìmáàmù ní mọ́ṣáláṣí ti tiẹ̀ náà ìwọ náà ní ráìfà wọn ìwọ ní aṣáájú wọn a gbọ́dọ̀ mọ iṣẹ́ tá a gbé lọ́wọ́ ìsìláàmù tí a fẹ́ máa ṣàlàyé fáwọn èèyàn gan kí ni wọ́n pè ní ìsìláàmù yẹn kí ni àwọn kan tí ìsìláàmù yẹn kó sínú mo ti ṣàlàyé níbi tàrífù ìsìláàmù tí mo sọ síwájú tàrífù ìsìláàmù al-islamu wal-istislamu lillahi bi-tawhidi wal-inqiyadu lahu bi-ta'a wal-bara'atu mina shiriki wa ahlihi definition islam nìyẹn àmọ́kàlẹ́ bá fọ́ sí wẹ́wẹ́ torí pé àkọ́kọ́ mọ̀ ní ní islam ká tó mọ bóun ní islam àná ṣe rí bóun ní islam yìí ní ṣe rí bóun la rò pé islam rí tó bá dọ̀la wa min khasa'isihi nínú àwọn nǹkan tí ó di islam mú èyí tó ga jù ń bẹ wa a'zamuha tó tóbi jù ń bẹ òun náà ni ad-da'watu ila tawhid la ilaha illallah òun náà ní kí gbogbo àwa àyímà ká lè gbìyànjú láti mọ̀túmọ̀ la ilaha illallah tí yóò bá ti mọ̀túmọ̀ la ilaha illallah kò lè ronú lérí la ilaha illallah kò lè ṣiṣẹ́ tọ̀ la ilaha illallah kò lè kú lérí la ilaha illallah ẹni bá sì wọlé ayé yìí tí yóò bá ṣiṣẹ́ tọ̀ la ilaha illallah onítọ̀hún ọkàn wọlé ayé ọlọ́run dá síbẹ̀ kọ́ wá ṣiṣẹ́ kó sì kú òun bẹ́ẹ̀ kọ́ lọ lè yíwọ náà gbére lọ́rùn imam tí wọ́n bá bí pé kí ni tó máa la ilaha illallah tí máa ń sọ fún wa yí pé kọ̀sọ́bà kan fọlọ́ ni ìsọkúsọ ní sọ kọ̀sọ́bà kan fọlọ́ ní tó máa la ilaha illallah kọ̀sọ́bà kan fọlọ́ ọba èkó kọ́ ọba ọ̀yọ́ ọba Saudi ó sì ní ọ̀sọ́bà kan lẹ́yìn lọ ìtumọ̀ la ilaha illallah kọ́ yẹn o ìtumọ̀ la ilaha illallah ni pé la ma'buda bi haqqin illallah aw la ma'buda bi haqqin la ma'buda haqqan illallah kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lódodo ọ̀rọ̀ mẹ́ta nìyẹn kò sẹ́ni tó yẹ ká máa sìn ní gbogbo àwọn tá a wà láyé tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn tó wá jó dodo tó ń ṣe rọ illallah àfi Allah nìkan Allahu gangan fún rẹ̀ tó wà ní la ilaha illallah yẹn kí ni tó máa rẹ̀ Allahu wal ma'lu wal ma'bud ẹni à ń sìn lóhùn nìkan náà ń pè ní Allah wọ́n ní tó máa Allah yóò ní ọlọ́run máàlíkù yawmidin ló ń tún yẹn ọlọ́run ẹni tó lọ́run máàlíkù yawmidin ló ń tún yẹn inú ọkọ̀ ọlọ́run náà ni àmọ́ Allah òun náà ni ọba tí a gbọ́dọ̀ máa sìn ọba tó lẹ́tọ̀ọ́ sí kan sìn ní tó máa Allah tábà tí wàá gbọ́ yé báyìí tó máa ní pé a máa pariwo pé àwọn èèyàn gbọ́dọ̀ sìn nǹkan mímọ́ nílé ayé lẹ́yìn Allah subhanahu wa ta'ala eléyìí ni àkọ́kọ́ min khasa'is islam islam wọn bàbá wa lánàá báwo ló ṣe rí nígbà tí islam dé á padà ṣàlàyé ọlọ́ni wa'budullaha wa la tushriku bihi shay'a ọlọ́wọ́n bá ní ẹ máa sin Allah nìkan ẹ sì má mú kankan mọ́ ọlọ́wọ́n bá tẹ́ máa sìn ìtumọ̀ ni pé àyà yẹn ó ti já mọ̀ pé a gbọ́dọ̀ gbẹ́ bọ́ láàyè láwùjọ wa àwọn afáwà máa pariwo tótó ipò ọlọ́run ní ẹ máa sin òun nìkan ẹ má máa sin nǹkan mi lẹ́yìn ọlọ́run la a'budu ma ta'budun èmi ò máa sin ọlọ́run èmi ò ní bá yín sin tẹ́ǹsìn ẹ máa sọ fún gbogbo mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí Allah nìkan ní kẹ́ ẹ máa sìn Suratun Nisa àyà 36 ló wà alákọ̀ọ́kọ́ nìyẹn nínú tá a gbọ́dọ̀ mójútó sẹ́ni táwa ní ká máa sọ̀rọ̀ tàwíìdì yẹn odidi dáwọ̀rọ̀ ńlá kan nìyẹn táwọn afá tí wọ́n fọ́ sí wẹ́wẹ́ ibi kan náà pè ní tàwíìdì àníwáwò tàwíìdì àwọn ìran tó ń pè ní tàwíìdì àmọ́ sókè rẹ̀ mọ̀ pé Ọlọ́run nìkan ní ṣiṣẹ́ rẹ̀ tàwíìdì rububiyya mọ̀ pé Ọlọ́run nìkan la gbọ́dọ̀ sìn á gbọ́dọ̀ fún ẹlòmíì lẹ́sìn Ọlọ́run tàwíìdì al-uluhiyya mọ̀ pé Ọlọ́run bá nìkan ní jórúkọ rẹ̀ kọ́sẹ́ tó lè jẹ́ òun nìkan la máa ròyìn pẹ̀lú ròyìn rẹ̀ ayé fẹ́ ròyìn ẹ̀dá yìí tó bá ti ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀yọ́ mayami ó ti ní tàwíìdì ìkọ̀kan wa kẹnu táwa ìmáàmù tó dọ̀nà ẹ̀ lérí wa ká lè wá kìtàbù tàwíìdì tíra tàwíìdì torí òun ni ó sọ̀tún la ilaha illallah fún wa ipò tó wà yẹn ìtọ́ wa tún bẹ̀ ìmáàmù tó jẹ yẹn ìtọ́ wa sọ ń bẹ̀ fáyé òun náà ni kò wá sàlàyé la ilaha illallah ọlọ́ni wa laqad ba'athna fi kulli ummatin rasula an ibudu Allaha wajtanibu at-taghut ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n àlè má fi àwọn èèyàn lẹ̀ àlè fa àwọn èèyàn lẹ̀ láì gbé ànábì dìde láàrin wọn ànífàyè lẹ̀ ànábì kan dìde
nígbà míì wọ́n lè tó méjì mẹ́ta lásìkò kan náà nígbà míì tọ́kan bá ti kú Ọlọ́run gbé mi dìde Ọlọ́run ní ta ní ká máa sọ nípa àní ibudullaha ẹ máa sin Allah nìkan wajtanibu tagut káde jìnnà sí tagut òrìṣà ẹbọ gbogbo táwọn yẹn gbà lọ́lọ́ iṣẹ́ àwọn ànábì Ọlọ́run àwọn ìmáàmù táwọn amọ́sálásí kí láàrú pàǹsẹ̀ bẹ́ẹ̀ kí láàrú pàǹsẹ̀ al-ulama'u warathatul anbiya ànábì ní sẹ́ rí àyàfà ẹ̀yin ilẹ̀ rólé fáwọn ànábì Ọlọ́run kí láwọn ànábì Ọlọ́run ṣe nínú ilé yẹn kí ni wọ́n ṣe nínú ilé tá a gbà yẹn ọ́fíìsì tá a jòkó sí yẹn àní ibudullaha wajtanibu tagut ní tí wọ́n sọ fún gbogbo ayé ni pé Allah nìkan ni ẹ máa sìn kẹ́ ẹ jìnnà sí kíni kẹ́ ẹ jìnnà sí ẹbọ àwọn táwọn àwọn lọ́fíìsì kí láwọn náà mọ̀ sí wọ́n bu ànábì lẹ́bùn àbí ànábì sì ń gbà ẹ̀yìn gbà tá ànábì kúrò lọ́fíìsì àwọn táwọn ń bẹ̀ wọ́n fà wọn náà lẹ́bùn àbọ̀ wọ́n fún wa lẹ́bùn à ń jàǹfààní ipò yẹn ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ́ni kọ̀ọ̀kan wa kójọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n bu ẹni kọ̀ọ̀kan wa tá a fi ń jẹ́ èèyàn nídìí ìmáàmù yìí náà ni nídìí pé òjíṣẹ́ Ọlọ́run yìí náà ni àwọn èèyàn mọ̀ wá lọ́tún wọn mọ̀ wá lọ́sì nídìí la ilaha illallah yìí náà ni tó dáa pé èṣù ló bá ń bọ ẹnìkan ní dọ́dọ̀ ẹ̀ tó bá sọ wáyé pé eléṣù ni ọ kò sẹ́ni kankan tí ó wà mọ́sálásí ẹ̀ Allahu akbar là ń pariwo mọ́sálásí Ọlọ́run ló tóbi ju gbogbo nǹkan lọ ó dọ̀ọ̀rọ̀ àyàn kádàkùn torí tọ́lọ́wọ́ bá wa ká mọ̀ pé Ọlọ́run bí àwọn ànábì Ọlọ́run bá nípa àwọn èèyàn tó ń wá lásìkò wọn sẹ́ni gbogbo àwọn tẹ́mẹ́ lásìkò tiwa náà Ọlọ́run bí gbogbo wa báwo ni wọ́n ṣe wá sílé ayé wọn tí wọ́n fi wá kú lẹ́lẹ́bọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn khasa'is tí Islam dúró lé lérí lẹ́yìn ìgbàgbọ́ òun náà ni ittiba'us sunnah fil ibadat gbogbo ìbádà tá a bá fẹ́ máa fi jọ́sìn fọlọ́wọ́n ba kárí pé ànábì ló kọ́kọ́ ṣe ká tó ṣe tàbá dá yẹn lẹ̀ nílẹ̀ Yorùbá ṣe rí pé wàhálà ńlá ni wípé imam nítorí sínú mọ́sálásì ìjà ànábì ṣe ànábì lòlò sànábì tí a sọ sí ilẹ̀ ẹlẹ̀ táwọn èèyàn rọgbà ká rẹ̀ sànábì ṣe mọ̀lúdì sànábì sòkú ntí ìmáàmù padà sọ ni pé kò sí lákọọ́lẹ̀ nígbà tí o ti sí lákọọ́lẹ̀ yẹn ìwọ kọ́ gba fúrọ́ǹtì mbẹ́ o wọ́n fi ọjà ìmáàmù torí pé wọ́n ní àrólé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìta ànábì wa ń ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n náà máa ṣe ànábì ní sọ́lù ànábì ní ẹ máa kírun kàmáàrà ètò mọ́ni òsọ́lì bẹ́ẹ̀ ṣe rí tèmi ń kí èmi lásìwájú yín àwọn ìmáàmù tá a fẹ́ sọ fáwọn yẹn ká máa kírun a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé bóòlù ànábì ṣe ń kí ọ̀pọ̀lọpọ̀ ìrun ẹlòmíì ọ̀kọ̀ rẹ̀ tì o àkàlà ń kírun bá a ṣe jòkó lẹ̀ lérí ìrun ẹlòmíì ọ̀mà kò sí wá àbúyọ̀ mọ̀ ní èmi ni máàmù mọ́sálásí lágbájá èmi ni máàmù jámù èmi ni máàmù gbogbo òlu ọjà ìmáàmù lérí àyèmọ̀kan yọmọ ọjìyàn ẹ̀yọ́ màyá mi ẹ̀dá kùtùrù tọ́lọ́wọ́ bá wa ọlọ́run ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run bá ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àlùmọ́ tẹ́ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ pé ìfẹ́ ọlọ́run bẹ lọ́kàn yín bá dé pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ fattabi'uni èmi Muhammad ẹ̀ bá tẹ̀lé àwárí fídíò ànábì lẹ́ni àmọ́ tíra ń bẹ́lẹ̀ tí wọ́n kó àdìsí ànábì sí sallallahu alayhi wa sallam ipe yẹn fẹ́ mọ̀ bá ànábì ṣe ń ṣèjọsìn èyàn lè ra tíra ní o èyàn ó sì máa ka tíra èyàn ó sì máa béèrè èyí tí ó bá ṣe kíni èyí tí ó bá yé èyàn máa béèrè èyí tí ó bá yé nítorí pé àṣírí ẹ̀sìn nínú tíra ló wà kò sẹ́nìkan tí ń bẹ ní wa èdè rí àwọn afáwà àgbà tó wà kálẹ̀ ń bí àtàwọn adájọ́ ọmọléke wọn kò sẹ́nìkan tó gbọ́n ti kéwú tán à ń tẹ̀síwájú náà ni tá a bá dá ọ̀rọ̀ àlùwàlá lẹ̀ bá a ṣe jòkó lẹ́yìn sí ọ̀rọ̀ àlùwàlá ipò kan náà àwọn afáwà kan wá sọ̀rọ̀ àlùwàlá fún wa àti mi tí ń sọ̀rọ̀ àti wọ á padà rí nǹkan tuntun míì tó wà ń bẹ̀ tá ìṣe tẹ́lẹ̀ àlùwàlá nìkan ká tó wá pé sọ̀lá ká tó wá pé wọ́n ní wá pé ngún ẹ̀yọ́ màyá mi ànábì láàfin síwájú nítorí wọ́n ti fẹ́ pè lẹ́sìn fáwọn èèyàn ọ́n máa di sí wa o ó sì sọ bí tá ànábì ti ṣe ó sọ̀gbà tó ṣe ó wàá sọ bó ṣe ṣe ọmọ ìyá tó bá ti lè explain tí mo sọ yẹn mo pè lẹ́sìn fáwọn èèyàn mọ́ṣáláṣí torí pé tó bá padà yá wàhálà ó padà ṣẹlẹ̀ wọ́n lọ́sọ̀ padà pín sí méjì àwọn kan mọ̀ sọ fún ọ pé imam tẹ́ ẹ bá ti rí evidence ẹ gbàgbé ọ̀rọ̀ yẹn o àwọn kan mọ̀ sọ pé imam sọ̀rọ̀ yẹn sọ pé evidence imam sọ̀rọ̀ àwọn èèyàn tẹ̀lé imam ẹ wà kọjú síra yín ìtì ń dá wàhálà lẹ̀ láwọn mọ́ṣáláṣí lè nínú yẹn
ló fi jẹ́ pé gbogbo àtàwà lójú ọ̀nà ká máa lékún ní mímọ̀ àwọn àtàwà sí lójú ọ̀nà ká bọ́ sójú ọ̀nà kí lójú ọ̀nà náà sunna rasulillahi sallallahu alaihi wasallam ọ̀nà ní sunna nabi wa Muhammad alùsùnà tí wọ́n pariwo yẹn ẹlòmíràn pé àwọn ẹgbẹ́ kan ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ya bóyá wọ́n ya láti Maka àbí wọ́n ya láti ìlú mi alùsùnà tí wọ́n ń pè ní àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé sunna nabi bóyá ni òṣèwà wà nù wọn kọ́wọ́ láàánú ẹ̀ kọ́lọ́mọ́ sàṣàlókun imani ẹni kọ̀ọ̀kan wa suratu Al-Imran aya 31 lọ́wọ́ bá aláàtì sọ́fà náà bí pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni èmi ní ẹ tẹ̀lé ká lọ táwọn yẹn bá wá sọ́dọ̀ rẹ̀ nǹkan méjì ni wọ́n wá gbọ́ qala Allah àti qala kíní qala Rasul qala ṣéwù yẹn kò wọlé qala ṣéwù wọlé torí Ọlọ́run ò fẹ̀sìn rán ṣéwù Muhammadun Rasulullah ọ̀rọ̀ ṣéwù tá a bá ń sọ ọbẹ̀ ìlérí Abubakar àgbà ṣéwù nìyẹn Umaru Uthman àti wọn tó tẹ̀lé wọn àmọ́ mẹ́rin ọ̀rọ̀ wọn tí máa ti ń ṣe déédéé tọ́lọ́wọ́n tànábì sọ á máa gbà wọlé torí yóò máa ṣàlàyé ẹ̀ fún wa tí ó fi yé wáyé kéni kí ti pé yóò máa takò ó tọ́lọ́ ẹnìkan bá ti takò tànábì Muhammad sallallahu èèyàn gbọ́dọ̀ lò ó àfi tí wọ́n máa ṣàlàyé ní tànábì sọ. ẹ̀yọ́ máa yá mi mo bẹ̀ lọ́wọ́ nínú àánú ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́sá ìṣàánú wa o àdádálẹ̀ sínú ẹ̀sìn àgbèrègbọ́ wọ mọ́sálásí yóò máa dá wa lálẹ́ ni ìnágbèlá àdádálẹ̀ òun náà ní bídíà òun náà kan tá a pè lẹ́sìn tá a rí evidence inú Koran ààrẹ rí inú àdìsí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn ti ń ṣe tipẹ́ àwọn náà á wà á tọrọ àforíjì fún wọn tó bá jẹ́ pé wọn mọ̀ pé ọ̀dà àwọn ò tún ní ṣe kíni àwọn ò tún ní kó síbẹ̀ mọ́. ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn pè lẹ́sìn òun náà ni àtàkálùkù bil akhlaqil hasana táwọn wà dáadáa láàrin ara wa ẹ̀sìn ni o Islam ìwà lẹ́sìn ẹ̀sìn ni wa o fìwà kẹ́sìn oye ọ̀rọ̀ yẹn ọkọ̀ rẹ̀ ti o fìwà kẹ́sìn kọ̀kọ̀ rẹ̀ ti o fìwà kún ẹ̀sìn yọ̀rọ̀ ẹ̀sìn gángan ni wa ìwà yẹn gángan ni kíni ó náà lẹ̀sìn Ànábì ní bu'ithtu li tamami makarimil akhlaq Ànábì ní wọ́n sì gbé mi dìde láàrin kí wọ́n á kọ́ yín bẹ́ẹ̀ sì máa wùwà ìwà ìmáàmù ni ọ̀wádà aládùúgbò kò sáàmójú kó wọ́n jẹ́ àjàjà kọ̀tán wọ́n fa mọ́ṣálà lọ́dún méje yóò sì máa sọ ibà yẹn sàmójúkú fúnra yìí tasamahu wọn sálámà nílùú àwọn àyímà wọn ti di pátì gbogbo jàmá ó ti tò sẹ́yìn ìmáàmù títí ẹ̀ sùúrù ìfaradà kéèyàn yàwọ́ kọ́ lawọ́ níta ń béèrè lọ́wọ́ ìmáàmù ni níta ń béèrè lọ́wọ́ mùsùlùmí nìyẹn ìmáàmù ni ó sì sáwájú bàbá ní ká ti sàárà wọlé ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ kama sàmójúkò wọ́n rí i pé ìdájọ́ náà ń bá ẹnìkan jà mọ́sálásí ó ti parí ẹ̀ àmọ́ òun ṣe tó wọ́ àwọn yẹn wọ́n ń ṣe Islam àmọ́ wọ́n rí Islam lára àwọn tó jẹ́ ìmáàmù kàyẹ́ kó rí bẹ́ẹ̀ èyàn lè jẹ́ ìmáàmù àbí kó jó ń sòrò wasbir kama sabara ulul azmi minar rusul ọlọ́run rẹ̀ ànábì ṣe sòrò àwọn tá a fún ní azmu tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ wa bí iṣẹ́ àwọn náà ṣe sòrò wasbir ala ma yaqulun ṣe sùúrù lórí ní tó ọmọ gbọ́ kò sí ìmáàmù kan tí ò ní máa gbọ́ wọ́kú bọ́ ládùúgbò kò sí ìmáàmù tí wọ́n ní máa sọ̀rọ̀ ẹ̀ láìda torí àwọn ẹlẹ́bọ wọn ò ní fẹ́ kí ọmọ spread la ilaha illallah àwọn oníbídíà àwọn ò ní fẹ́ kọ́ ọmọ spread sunna àwọn oníwà burúkú láwùjọ ọlọ́tí àwọn olówó èlé àwọn adigunjalè àwọn tẹ̀m̀bẹ̀lẹ̀kun àwọn ọ̀daràn wọn ò ní fẹ́ kọ́ ọmọ sọ̀rọ̀ nípa wà dáadáa torí ìwà burúkú làwọn ṣe kíni ni wọ́n wù bó ṣe ń jẹ́ ọ̀rẹ́ àwọn kan lọ́mọ jẹ́ ọ̀tá àwọn kan ló ti jẹ́ pé ó bùkátà kọ́ ọmọ ṣe àdúrà àṣekáàr àwọn ọ̀tá ń lé ọ àwọn èyí tó rí àwọn èèyàn àtàwọn èyí tó rí táǹpẹ̀ láti jànú wọ́n yíyá káàdùn lẹ́tìn náà káfàdùn rẹ̀ yéṣu lè kó náà kábí àbùsọ́ọ̀rì lámà sẹ́mi ọ̀dẹ́kẹ̀rà ọlọ́run ní ànábì àwọn aláṣọ ojú tí wọ́n fi ń wọ̀ yẹn ipò ọkàn jíṣẹ́ ọlọ́run fún wọn ọba kan máa ránlẹ̀ bí ẹni tí wárápá gbé ni àmọ́ torí ìkẹ́ àánú wa àti sọ wa lérí rẹ̀ ní ó jẹ́ kó ṣubú ojú yẹn gbéyàn ṣubú jàmbá ayínú ni jàmbá ìmáàmù ọgbọ̀rọ̀ mọ́ dìde lóru kọ́lọ́mọ bá aláàkọ́ máa bà ọ jẹ́ lọ́sàn-án kọ́ máa bà wà rẹ jẹ́ kọ́ máa dẹ ìṣú sí ọ kéṣù ọmọ lù ọ torí tẹ̀sù bá ti gbé ọ ṣubú ẹgbẹ̀rún àwọn èèyàn ní ó ṣubú pẹ̀lú rẹ̀ wa mimma la shakka ẹ̀yọ́ máa yá mi fihi anna al-islam dakhala bilada Yoruba an tariqi al-maliyin at-tujjar wa sufiyin wa ghayrihim min al-mutajawwilin èyí tí kò dàrú máa lọ́wọ́ òun náà ni pé islam wá ọwọ́lẹ̀ Yorùbá ni sàgbé sàábé ló gbé wá sí Áfíríkà ọkọ̀ bàtò bò náfẹ̀
sàábé ló gbé wá níbi àwọn àti kọ́kọ́ kà nínú tírà bàbá Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullahu ta'ala rahmatan wasi'a. Uqbatu bin Nafi' òun ló gbé Islam wá sí Áfíríkà. bóun ni Islam ṣe wá wọlé Yorùbá wọ́n ní àwọn olówó àwọn ará Mali àwọn Maliyin láfíríkà ń bí náà làwọn náà wà àwọn yẹn ni wọ́n máa tajà nílẹ̀ Yorùbá wọ́n máa rajà tí wọ́n bá ti wá tajà díẹ̀ tásìkò sóòrì bá ti tó oyè wọ́n wà bẹ́ẹ̀gì kan wọ́n kì í sóòrì àṣírí wọ́n kì í mọ́gìrìbì wọ́n kì í ìṣáì wọ́n kì í níjọ́ tí ọdún bá bá wọn nílẹ̀ Yorùbá oyè wọ́n pẹ̀ràn léyà níjọ́ táwọn bá bá wọn nílẹ̀ Yorùbá wọ́n gbààwẹ̀ ní gbogbo àwọn Yorùbá tiwa tí wọ́n jẹ́ lẹ́bọ ní wọ́n wò pé ẹ̀sìn eléyìí mọ̀ tó farabalẹ̀ ẹ̀sìn eléyìí máa yàtọ̀ sí gùnù ọmọ yàtọ̀ sí àwọn òrìṣà táwọn ń ṣe kíni táwọn ń bọ bí wọ́n ṣe gba ìsìláàmù náà nìyẹn ní wọ́n fi máa ń pè ìsìláàmù ní ẹ̀sìn Malé ẹ̀sìn kíni jama ẹ̀sìn Malé. lẹ́yìn náà làwọn Sufi yún àwọn tó wọlé àwọn ní Sufi láti ilẹ̀ Haúsá àbí látàwọn ìlú mi náà àwọn náà tó wọlé àwọn náà wọ́n wá ń tajà wọ́n wá ń rajà náà ni ìtọ́jà wá pọ̀ kì í ṣẹ̀sìn ọ̀rọ̀ ayé lọ́dà wá pọ̀ wọ́n sáré kan àfáàyàn wọ́n sájòkó wọ́n sàn ṣe la ilaha illallah la ilaha illallah lójú kan wọ́n ṣe fa títí ọ̀yàn náfìlà wọ́n ń gbà wẹ̀ eléyìí mọ̀ tún dà lọ́ba ní wọ́n náà jọyìn ẹgbẹ́ wa ní ẹgbẹ́ Sufi ó lè jẹ́ Tìjàníyà ó lè jẹ́ Kọ̀dìríyà ó lè jẹ́ àwọn oní Sufi míì táwọn náà ló kọ́ míì tí wọ́n ń jẹ́ àtàwọn míì náà nínú àwọn míì náà tó tún padà wá torí pé tabalọ̀ lè wo ìtàn á rí i pé ọ̀nà tí Islam gbà wọlé Yorùbá kì í sọ̀nà kan àwọn èèyàn oríṣiríṣi ni wọ́n wá tó àtiwádìí mùsùlùmí ìgbà wo ni Islam wọlé Yorùbá gan wọ́n ní dakhala al-Islam fil qarni al-thamini al-hijri wọ́n ní ọwọ́ ilẹ̀ Yorùbá lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mélòó jama ọgọ́rùn-ún ọdún mẹ́jọ tá a níbi ṣe hijira ọgọ́rùn-ún ọdún mélòó mẹ́jọ tá a níbi ṣe hijira ní Islam wọlé Yorùbá ọgọ́rùn-ún ọdún kìíní ọlọ ìkejì lọ ìkẹta lọ ìkẹrin lọ ìkarùn ọgọ́rùn-ún ọdún ni ó ìkẹfà ìkeje lọ 800 years after hijra Rasulillah sórí pé kíní ẹ jìn ọ̀nà yẹn jìn ìlọ́fà tí ẹ̀sìn wa ló fi wà diluted ipe àyíyapa nítorí àyíyapa ni pé ẹ̀sìn tí ń bẹ ní Madina Maka ó ṣe ọgọ́rùn ọdún kìíní ìkeje kẹta ìkẹrin karùn kẹfà ìkeje kò tí ì délẹ̀ Yorùbá ọgọ́rùn tọ́wọ́ ní kọ́ wá sí Islam Maka sọmọ pé ọ yàrá máa lọ pé irọ́ o torí pé àwọn tí wọ́n gbé Islam yẹn wá wọ́n gbé wá fún wa bó ṣe yé àwọn náà mọ́ àwọn yẹn sì gbà bó ṣe yé wọn mọ́ wọ́n sì ń ṣe bó ṣe yé wọn mọ́ 1446 la wà yìí ń sìn jàmọ́ tábà wá yọ 800 kúrò nù 1446 646 years tí Islam ti wọ ilẹ̀ Yorùbá ọgọ́rùn-ún ọdún lọ́nà mélòó jàmọ́ lọ́nà mẹ́fà yàrá pé ọlọ́pàá kẹwàá àwọn bàbá wa jáde lọ àti wọn kú lórí la ilaha illallah ọgọ́rùn ọdún mẹ́fà ní Islam ti wọ bí. bó a ṣe wá bẹ̀rẹ̀ bí Islam ṣe bẹ̀rẹ̀ káàdà ti qabilatu Yorùbá qabilatan mushrika ta'budul asnam wal awthan ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé Islam dé ẹbọ là ń ṣe àtà nílọrin káfá lémi ò tó dé ẹbọ ni wọ́n ń ṣe àwọn àfọ̀njá àtàwọn yòókù wọn ẹbọ wọn rú ẹlẹ́bọ ni wọ́n rán ilẹ̀ Yorùbá kọ̀bílà Yorùbá kọ̀bílà tó mushrika nígbàtí àfáàlémi dé oyé látọ̀dọ̀ àwọn Fúlàní nílẹ̀ Haúsá ń bẹ̀rẹ̀ tí wọ́n wọlé wọ́n bẹ̀rẹ̀ sí sàlàyé Islam fún àwa Yorùbá èyí sábà pé àfáàlémi náà wọlé nsìn ìyẹn ò tí ì pẹ́ púpọ̀ bọ̀ tó ti wà á ti pẹ́ táwọn yẹn ń ṣe bó ṣe yé wọn mọ́ láwọn ilẹ̀ Yorùbá wọ́n ní Ọ̀yọ́ Aláàfin ibẹ̀ ni ẹ̀sìn kọ́kọ́ wọ̀ Ọ̀yọ́ àmọ́ yìí tá a fẹ́ gbé sọ níjòkó yìí kì í sọ̀rọ̀ tán tábà ní a máa sọ tán jama oríṣiríṣi tíra ìtàn lọ́wọ́ ńlẹ̀ kálukú wọn máa sọ títí ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo kà oyè lẹ́nu wọn bá àsìkò tí mo fi kà á ẹnu sọ́márì rẹ̀ nìyẹn ọ̀dà Islam sáwọlẹ̀ Yorùbá látọwọ́ àwọn ará Málẹ̀ àtàwọn Sufi
fa aslama al-ba'du ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn gba islam wa indahum mabadu diniya wọ́n á sì máa ṣe islam àwọn èyí tó yé wọn gẹ́gẹ́ bí ká máa kírun wọn lọ kírun wọn kí jimá wọn gbààwẹ̀ ramadan ó tó di pé wọ́n lọ hajj wọ́n yọ zaka wọ́n ṣe nikah wọ́n ṣe àkíkọ̀ sunna ìpè à ń lọ bí sunna o ibo lọ́la wọn lọ jama wọ́n lọ bí kóma à ń lọ bí sunna à ń lọ bí sunna kí ni sunna tó àkíkọ̀ látara bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afa wọ́n travel lọ wọ́n mú tírà wálé ẹni tó mú péjì méjì péjì mẹ́ta nínú Quran júùsù kan júùsù méjì tẹ́mátì lọ Mákà àbí wọ́n lọ ilẹ̀ Lárúbáwá mi ẹni wọn bá tá a fa bá mú dé tọ́ba ti dé gbogbo àwọn afa yòókù wọn wà á ṣe kínní wọn wà á bá wọn wà á kọ́pì rẹ̀ ọwọ́ ní wọ́n fi ń kọ́ kò sí fọ́tò kọ́pì ńgbà yẹn o kò sí íńtánẹ́ẹ̀tì kọ́lọ́ mọ́tà bá kẹ́ gbogbo àwọn tó kú lérí la ilaha illallah. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn bàbá yẹn gbìyànjú wọ́n jìyà fún mà wọ́n jìyà fún ẹ̀kọ́ tọ́ba wà díìsì kan lọ láti bí síbàdàn lágbèjúwe tọ́ba yìí dé rìdíìmù tọ́ba yìí gbàgbé àdíìsì yẹn yóò tó padà síbàdàn kò sí fóònù kò sí íńtánẹ́ẹ̀tì wọ́n jìyà lérí ẹ̀sìn yìí al-muslimuna bil amsi asnaf nítorí kámọ́bà pẹ́ lérí ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni pé àwọn mùsùlùmí lánàá àwọn àlùfáà wọ́n ní tá a bá wò tán wọn tá a sì wo tírà tí wọ́n kọ àti gbogbo ìtàn tá a gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa èyí táwọn náà gbọ́ lọ́dọ̀ àwọn àfáà wa wọ́n náà rí i pé wọ́n pín sí ọ̀nà mélòó kan asinful awwal àwọn alákọ̀ọ́kọ́ nínú àwọn mùsùlùmí àná ṣẹlẹ̀ àwọn mùsùlùmí àná ìsìláàmù àná náà wọ́n ń ṣe alladhina aslamu zahira wa abtana al-kufra wa shirk àwọn kan gba ìsìláàmù lọ́dọ̀ àwọn ará mọ́lẹ̀ wọ́n gba ìsìláàmù yẹn wọ́n kàn gbà á lójú ayé wọ́n fi kèfèrí sínú wọ́n fi kèfèrí síbo jama wọ́n fi kúfúrú àtẹ̀bọ sínú wọ́n sì ń bẹ́bọ wọn lọ àwọn eléyìí munafikun là ń pè wọ́n kì í ṣe muslim níbẹ̀ náà àwọn ọba alẹ́ Yorùbá bẹ́ẹ̀ wọ́n ní àfa wọ́n lọ ní ẹ̀sìn kan ṣẹ̀ṣẹ̀ dé èmi náà àwọn bàbá yín kírun àmọ́ tó bá ti di ìjọ tá a ṣe ojúbọ wa èmi ò ṣe o àfihàn lẹ o kákan mọ ọba yín ṣe yẹn náà torí pé wọ́n ní ẹ̀sìn tuntun míì ti dé àwọn eléyìí ni wọ́n máa ń sọ pé ẹ̀sìn kò ní ká má ṣe orò ìdílé ìdẹ́sísì sọ ni pé tẹ́ bá ti gbẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ ṣe orò ìdílé wọ́n máa ń sin òòṣà wọn ìtẹ́ wọn bá ń bọ nínú abúlé wọn ọjọ́ máa bọ sáwọn eléyìí ṣé mùsùlùmí lápè wọn lánàá mùsùlùmí náà làwọn náà ń jẹ wọn sọ abdulgafari mi abdulrahim mi abdulrahman mi wọn gasali mùsùlùmí náà wọn ń pera wọn àwọn fil haqiqa hum munafikun àwọn eléyìí wọn ṣe islam torí wọn ò fẹ́ bọ̀ yẹn lẹ̀ wọn ò sa ìgbàgbọ́sẹ̀ bọ̀ yẹn wọn kàn fẹ́ rí gbálẹ̀ mọ́sálásí ni ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní àdálìjànú àtẹ̀yàn lásán bẹ́ẹ̀ bá jẹ́ ká máa sin àwọn ọlọ́run nìkan illa liya'budun yẹn ayé illa liya'budun ní ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn tó wà ní ayé ká wá sin mi nìkan ni tọ́wọ́dé illa liya'budun ní lè takhfif ni wọ́n fi pa ayé àyẹrẹ́ wọ́n bá wúwo lẹ́nu ètò ìmọ̀ ni pé tẹ́wọ́ ti sin mi nìkan ẹ gbọ́dọ̀ sin nǹkan mi mọ́ láfi ní ọlọ́run dá wa nítorí la ilaha illallah illa liya'budun ní yẹ kí ni túmọ̀ la ma'buda bihaqqin illallah gbogbo àwọn lẹ́yìn àwọn àlùfáà àwọn ní àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí pẹ̀lú àwọn ní mùsùlùmí làwọn náà ń pẹ̀lú àwọn asinfu thani nínú àwọn mùsùlùmí àná ìsìláàmù àná alladhina aslamu zahiran wa batina àwọn gba ìsìláàmù lọ́wọ́ àwọn ará Mali àbí lọ́dọ̀ àwọn Fúlàní àbí lọ́dọ̀ àwọn ẹlòmíràn tó wà nínú àwọn arìnrìn àjò àwọn olówó tí wọ́n wọlé Yorùbá wọ́n gba ìsìláàmù pé àwọn gba ìsìláàmù wa batina lẹ́mìí wọn nínú ẹ̀mí wọn gbà pé islam lẹ̀sìn àwọn ọba wọn bọ̀rìṣà mọ́ àwọn ọba wọn gbé egúngún mọ́ àwọn ọba wọn sin orò àwọn ọba wọn sin omi àwọn òníní kankan táwọn gbé sínú lélẹ́rẹ̀ táwọn máa bọ àwọn yẹn wọ́n dágbére walakin indahum ba'du shirkiyat wa bid'a sufiya àmọ́ àwọn tá a wí yìí àwọn kankan bẹ tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀ pẹ́ bọ́ ni wọ́n mọ̀ pẹ́ bọ́ ni. àwọn náà tún máa bá àwọn ẹlẹ́bọjà ìmọ̀fẹ́ gbárin yẹ yọ nàró àfáà ni wọ́n gbìyànjú àmọ́ yìí tí wọ́n ń ṣe yẹn ìsìláàmù yẹn ò yé wọn délẹ̀délẹ̀ látara àyètò tíra àti àyètò àwọn tí wọ́n ṣàlàyé nípa ẹ̀sìn Ọlọ́run níbẹ̀ nu wọn tó dé pé yóò di àwọn èròjà sínú
awọ ìgalà àbí awọ èròjà láti mọ̀ tán pẹ̀lú èròjà ó ti dìde kùdì síbẹ̀ yóò wá musapo ńlọ́wọ́ àsínì ẹ̀ àníyàn dé àbádé yẹ ọ̀dà jama àmọ́ tí ń sèyẹ kí ni wọ́n ń pè ní ẹ̀sìn wa tawakkal ala Allah ìlọ́wọ́ àánú ẹ̀sìn wa tawakkal ala al-hayy alladhi la yamutu má gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ ní Islam ẹ̀wọ̀n tó wà ní Kùránì tó gbé dání èyí tó wá gbára lé tó fi sápò yẹn kí ló fẹ́ fi ṣe wọ́n fẹ́ kọ́ ràn wọ́n lọ́wọ́ tọ́ba wá débi tí ó ti ṣe wá sí táwọn kèfèrí bá nàró mọ́ ọlọ́run pé àfa ò ní ṣe wá sí ń bí bó ṣe kọ́kọ́ dé ní pariwo káàkiri gbogbo ìlú òní ni wá sí o ọmọ àlìjánnà ẹ jáde wá òní ni wá sí àníyàn dáa ipe káyọ̀ ẹyẹ fẹ́rí kalẹ̀ fún tí èso lọ́hùn ẹyẹ máa jòkó tí èso lọ́hùn tí wọ́n mọ sọ́jọ́ máa làágùn pẹ̀lú ìkíláàsì tọ́ba di pé àwọn tọ̀hún náà wọ́n pa gas lab wọn ọmọ gas lab tí wọ́n ti pa wọ́n á da ìjà síjà gbòòrò àfọwọ́ mú tọ́wọ́ ní àpò rẹ̀ yọ wà lẹ̀ máa kèfèrí yóò ní la ilaha illallah mùsùlùmí ó gbọ́dọ̀ gbàgbọ́ yé pé a kì í gbára lé nǹkan mi lẹ́yìn kínní lẹ́yìn Allah àwọn eléyìí àwọn náà tún ló gba tiwọn nínú àwọn mùsùlùmí àná ni wọ́n máa sọ fún ẹ tó bá wọn wá tó níṣòro yìí pé eléyìí ní tíra Yasin ni akàfọ wọn náà ká sórí tilẹ̀ ní gàrí kínní gàrí tíra nìkan ló sì wá gàrí ọ̀bá tíra wá gàrí yẹn lọ́dọ̀ àwọn nínú ilẹ̀ Yorùbá àṣà Yorùbá ni gàrí yẹn ni wọ́n ń pè lóògùn jàmọ́ Yorùbá ẹlẹ́bọ ni wọ́n igi ni wọ́n sìn tí wọ́n bá ní ṣòro wọ́n lọ lè gé ewé àjọbàlẹ̀ igi náà wọ́n fi wá àbáyọ lérí ìṣòro wọn epo ọ̀bọ̀ àfọwọ́n kakùrù sí oyè yóò sì máa fi ọṣẹ pẹ̀lú epo ọ̀bọ̀ àti ata àjọsìn pẹ̀lú epo pupa yóò máa pọ̀ mọ́ra wọn ó nítorí pé káwọn èèyàn kí wọ́n má bàdá àwọn jẹ́ pé ìkàlà àwọn èèyàn ìní dúró lásán àá lò tọ́lọ́ àtúntò tó Yorùbá tọ́lọ́run nìkan ló yẹ kó ṣe kí ni ló yẹ kó lò nípa òfin ní ká àwọn léyìí àwọn náà sí Islam tiwọn Ọlọ́run ní wa minan nas Ọlọ́run ní bẹ̀ẹ́nu àwọn èèyàn man yaqulu amanna billahi wal yawmil akhir wọ́n máa sọ pé àwọn gbàgbọ́ olùgbàgbọ́ òdodo ni wá Ọlọ́run bá ní wa ma hum bí mu'minin Ọlọ́run bá ní àṣìwà àwọn mọ̀ pé àwọn ò ṣe kí ni àwọn ò gbàgbọ́ àwọn èèyàn náà tún lọ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá Suratul Baqara aya 8 lọ́wọ́ aya lẹ́kẹjọ ń sọ ìpè Ọlọ́run ló tó dúró tì àmọ́ kò dúró tì tán Ọlọ́run lágbọ́dọ̀ wọn wà náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ àmọ́ tó náà fẹ́ wà náà lọ́wọ́ ọlọ́dọ̀ àwọn bàbá ológun nínú gbó àáfàá ló sì pé rẹ̀ nígbà àwọn èèyàn mùsùlùmí láwọn níṣòro èyí bó ṣe fún ní Suratul Kahfi kọ́ máa kà á ló tó ń sán gbẹ́rẹ́ sí lọ́wọ́ eléyìí nínú àwọn ìsìláàmù tí wọ́n tó kọjá lánàá ni wọ́n ní àárí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba àwọn ọba ìlú nílẹ̀ Yorùbá lábala yìí tá a sọ yìí wọ́n wáyé dì kọ́dà yóò pa àwọn afáàkàn wa ka Kùránì fún un ó sì ní agbára míì nínú kọ̀rọ̀ yàrá tí ń ṣe kínní tí ń fi ń sagbára ọba yóò dẹ̀ mọ́ sọ fún àfáà pé a ní fẹ́rí kalẹ̀ fún sàkánlẹ̀ yìí o kò gbọ́ yé pé èyí tó wà nínú ilé náà kò sí yàtọ̀ láàrin wọn àti èyí tó ń ṣe kínní èyí tó ń fẹ́rí kalẹ̀ fún gbogbo àwọn eléyìí àwọn náà lọ bẹ́ẹ̀ minhum man wasalatuhum ad-da'watu salafiyya ad-da'watu naqiyya ìwọ̀n bẹ́ẹ̀ nú àwọn tá a wí ìtọ́jú pé nígbà wọn lọ Mọ́kà wọ́n padà rí picture of Islam wọ́n padà rí Islam as-sahih Islam an-naqi Islam as-safi Islam tó pure wọ́n padà rí nígbà wọn lọ Mọ́kà wọ́n fún wọn ní tẹ́lá wọ́n jòkó táwọn afá ibi ẹ̀sìn ti wá ibẹ̀ náà láti rí ẹ̀sìn tó ṣe kí ni ẹ̀sìn tó pure nígbà táwọn èèyàn tí wọ́n darí délé wọ́n da gbogbo àwọn nǹkan tó wà nílé yìí wọ́n dànù wọ́n wá dúró lérí alukur'ani nìkan wọ́n dúró lérí la ilaha illallah àmọ́ wọn ò tó nǹkan o lẹ́yìn bá ní àwọn alágbé dáwà sàlàfíà wọ ilẹ̀ Yorùbá á ní ìwọ yìí ọmọ ọdún mélòó ni ọ́ ó ní òun ti wọ 100 years mo ní àwọn èèyàn ti ń ṣe dáwà sàlàfíà nílẹ̀ Yorùbá
before kan tó bí ọ àmọ́ wò tó nǹkan tẹ́lẹ̀ kan wá ní kò sí dáwà sàlàfíà rárá dáwà àwọn sàhábà dáwà Nabi sallam kò sí àwọn tá a lọ lẹ́la wá ní ìsìlágbédé yìí tó sọ yẹn yẹn sọ tí ò yé lam yuttali ala qulubi nas torí pé kò rí ọkàn àwọn èèyàn kan tó lọ lépàdé Ọlọ́run ẹni tó lè sọ pé òsì kankan lánàá lẹni tó jẹ́ pé ọmọ báwọn yẹn ṣe kú ọmọ kú tọ́pọ̀ àwọn èèyàn á ní kò tó nǹkan àwọn afrad àwọn kọ̀ọ̀kan ni wọ́n ṣe kíni ni wọ́n ṣe bó ṣe yé wọn mọ̀ ọmọ ìyá mi bó ṣe ṣe kíni bó ṣe yé wọn mọ̀ wọn ní bá wọn ṣe bọ́ wọn ní bá wọn ṣoògùn àdúrà nìkan ní máa ń ṣe wọ́n ní ìbẹ̀nú àwọn tí awí yìí tó jẹ́ pé àánàdù àwọn sọ pé èyí tí wọ́n ń ṣe Mákà yẹn ká máa ṣe tiwọn o èyí táwọn bàbá tí wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá yẹn àmúlùmọ́lá yẹn ìlà wọ́n máa ṣe kíni ìlà máa ṣe àwọn máa ṣe tawhid àwọn máa ṣe shirik àwọn máa ṣe sunna àwọn máa ṣe bídíà àwọn máa wárí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá tó padà yá á tún dàdà kúdà lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé àfọ̀ gbọ́dọ̀ ẹgbọ̀tá àfọ̀ máa sọ̀rọ̀ pé òun ti sán lérí rí o ìwọ àfa ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ tí ọ̀dà ni wọ́n ní kó wá tún kan ṣe ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní wọ́n ń bẹ nínú wọn tó kú lérí àìmọ̀kan wọ́n ní àwọn kan bẹ àwọn yẹn àánàdù àwọn rí òdodo wọn gbà àwọn kọ́ ìmọ̀ lásìkò hajj àwọn tíra tó dé láti ilẹ̀ lárúbáwá bá wọn tí wọ́n rí i pé Al-Qur'an ló yẹ ká tẹ̀lé o àwọn léyìí wọ́n sì kú lérí ẹ̀ láwùdúrà làwọn àwọ̀ ò mọye wọn Ọlọ́run ló mọye wọn a sì lè pọ́ìntì torí pé ọmọ ọdún mélòó ni wọ́n tá a mọ pọ́ìntì àwọn ṣéwù tá à ń sọ̀rọ̀ ọgọ́rùn ọdún méjì mẹ́ta ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àmọ́ lọ́wọ́ bá aláàmọ́ tẹ́nì kọ̀ọ̀kan bá kú tẹ́mi ká máa sọ ni pé gbogbo ẹni tó bá ti wà nílé ayé tí ó bá ti nímọ̀ nípa nǹkan kan Ọlọ́run ní bí lérí ẹ̀ o Ọlọ́run ní ọmọkúnná ọmọkúnná mu'adhibina hatta nab'atha rasula Ọlọ́run láà ní jẹ́ nìkan níyà ó dìgbà tí ọba mọ̀ nípasẹ̀ àwọn òjíṣẹ́ wa tọ́ ẹni wọ́n bá ti sàlàyé fún mákànú wọn tí ò gbọ́ tó darí títí ń sọ ìsìlámù àmúlùmọ́là tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba kò sí torí pé ó ti gbọ́ ó ti mọ̀ àmọ́ ní téèyàn mọ̀ ọmọ ya ní tó bá mọ̀ Ọlọ́run ní jẹ́ ọ̀yà lérí ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí wọ́n wá yẹ̀ mí lẹ́nu ni pé ṣéwù lágbájá mọ̀ ṣéwù lágbájá mọ̀ àfa lágbájá mọ̀ kọ̀ mọ́ o Ọlọ́run ni wọ́n ṣàlàyé ẹ̀ Ọlọ́run ọba àlá ọlọ́mọ Ọlọ́run ọba àlá òní ọ̀yẹ́jú ẹ̀ torí pé ẹni tí ń bọ̀ wá sí mọ́sálásí tó mú tẹ̀sùbá lọ́wọ́ oyé tí ò mú pàrọwà tó ń dè rẹ̀ lọ́wọ́ ó jí oyé wáyé pé kò fẹ́ káwọn èèyàn ó rí pàrọwà tí ó ń dè tẹ̀sùbá lọ́fẹ́ kan ṣe kíni kí wọ́n rí torí tẹ̀sùbá ń túmọ̀ ẹni tó dúró tọ́lọ́hún nílẹ̀ Yorùbá pàrọ̀ ń túmọ̀ ẹni tí ń ṣiṣẹ́ ṣe àwọn èèyàn wọ́n ń bọ̀ wá sáré sún kìíní yẹn sókè kí wọ́n bá rí ìmáàmù mọ́sálásí ẹ wá ní kọ́mà ẹ wá ní ìyẹn ọ̀mà àwọn èèyàn ń bọ̀ gbogbo àwọn ẹbu tí ń lọ lọ́wọ́ tí ń kò lọ́wọ́ tí ń pọ̀fọ̀ lọ́wọ́ ó sáré gbé síbì kan ó gbé Kùránì lọ́wọ́ yín ká yà sí wọn yà sí wọn Kùránì lọ́wọ́ tọ̀ ẹ wá ní ọ̀mà torí kò fẹ́ ká máa pè wọ́n ní ẹlẹ́bọ kò fẹ́ ká máa pè wọ́n ní oníṣẹ̀ṣe àáfà lọ́fẹ́ ká máa ṣe kíní ká máa pè wọ́n ó dẹ̀ ti kó nínú lànà àfà àwọn kan tó lé lẹ́yìn ṣé wọ́n àwọn tí ọmọ tí wọ́n lọ ayà kan náà làwọn kan Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní àwọn ẹni eré wọn máa ń bẹ̀ mí pé mi Ọlọ́run kí n dákun kí n má mú àwọn o tí wọ́n bá gbàgbé ṣe nǹkan kan wọ́n gbàgbé ni àbí tí wọ́n bá ṣe mistake tí wọ́n mọ̀ mistake ni wọ́n ṣe àmọ́ Ọlọ́run ọba láwọn tí wọ́n mọ̀ wọ́n ti bẹ̀ mí mo dẹ̀ ti feríjì wọn Suratul Baqara ayah 286 ló fi jẹ́ pé tí wọ́n ti sọ̀rọ̀ àwọn bàbá àná oyè kọ́ ọmọ tó sọ kọ́ ọmọ bá sẹlọ̀n ẹni ọba máa ń pa rẹ̀ pé ó kú lérí ẹbọ tó dá ọ lójú sọ ẹni tó ọba ti mọ ìtàn rẹ̀
ọmọ tó bá kú wọ́n ṣe kí ni wọ́n sọ torí tí ó bá padà rí bẹ́ẹ̀ ọlọ́run ó gbéná wojú ẹ̀ man aadali waliya faqad aadhantuhu bil harb. àbíkẹ́ni kò gbé kò sí wòlíì káwọ́ tó dé àwọn wòlíì àbí. àwọn kọ̀ọ̀kan ń bẹ nínú ayé tẹ́lẹ̀ nígbà àwọn dẹ́mákà tí wọ́n dòdòdó tán wọ́n bẹ̀rẹ̀ sí da gbogbo aburú nù wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé tọ́lọ́hún. lẹ́yìn náà ẹlòmíì máa ń túbá lóku ìṣẹ́jú kan tí ó jáde láyé ṣé wọ́n mọ̀ bó túbá bí ó túbá tí wọ́n fi sọ pé ọ wà nínú abáyé tí ń jóná lọ́wọ́ báyìí. wọ́n fi bàbá wa Albani wọ́n ní halaj èyí tó ní tẹ́ bá ti rọ́hùn ẹ̀ tẹ̀rọ́ lọ́hùn tẹ́ bá tẹ̀rọ́ lọ́hùn ẹ̀ tẹ̀rọ́ hùn wọ́n ní ṣé ká dájọ́ bó ti wà nínú bàbá Albani ní má àdìrí èmi ọmọ la'allahu tábà qabla mauti ìmọ̀tọ́gbà àrùn àtọ́lọ́wọ́n bá rẹ̀ kọjá lókùn ṣẹ́jú kan tí ó jáde láyé ní òní jẹ́ ń dájọ́ pé ọ wà nínú kíni nùnà kọ́mọkọ́ àwọn yẹn wà nùnà yẹn gan kíni dùnú tiẹ̀ mẹ́ ibo lọ́mọ tí wọ́n wọ́ ibo lọ́mọ tí wọ́n dábẹ́ sí kíni tó fẹ́ wọ́ àmọ́ ẹni tí àyà bá ti sọ̀rọ̀ lérí ẹ̀ pé Abu Lahabi ọlọ́run ní sáyà ṣọlá náírà dáadáa ọlọ́run ní èyí ti confam ọlọ́mọ jì iná confam lérí ẹni kọ̀ọ̀kan wa àbẹ́àdìsì ló ní lágbájá wọ̀nà ànábì dákọ̀ àwọn kan tó ní ó ti wà nù náà àwọn ìyẹn lámọ̀ sọ táyé ìparẹ́ pé ọmọ náà ni wọ́n. alima wa sọ pé gbogbo ẹni tí bá ń ṣe nǹkan báyìí tó bá kú lérí ẹ̀ ọlọ́run yóò wọ̀nà ẹni bá ń gbé ìpèsè síta mẹ́ta tó bá kú lérí ẹ̀ yóò wọ̀nà gbogbo ẹni tó bá wẹgbẹ́ àwọ tó bá kú lérí ẹ̀ yóò wọ̀nà gbogbo ẹni tó bá wà náà lọ́wọ́ lọ́dọ̀ ṣetán tó bá kú alima sọ yẹn àmọ́ kọ́ dákọ̀ yàn ọ wà di dáadáa o kọ́mọ bá jẹ́ pé ńgbà míì wọ́n padà wá parọ́ mọ́ yàn lẹ́yìn náà àwọn yẹn ti lọ ó kù sọ́run títí ẹ̀ ó sì mójú tara rẹ̀ sẹ́ni gbogbo tíra tó máa wá kọ́lẹ̀ náà àwọn tíra tó jẹ́ pé tíra àti gàdí tíra ló wà nínú tíra yẹn àwọn tíra yẹn á máa gbìyànjú láti máa ṣàtúnṣe rẹ̀ ìgbẹ́ tí bàbá yìí kọ tọkọ yìí á fagisi kò rí bẹ́ẹ̀ ìbáàjẹ́ lárúbáwá ìbáàjẹ́ yorùbáwá torí pé àwọn bàbá yẹn wọ́n lè ṣe mistake ànábì nìkan ni ó lè ṣe mistake kọ́ wá dúró lérí pé tíra bàbá rẹ̀ ibi tó wí náà ni finance tó sì takò kọ́ńtà tàdí sí adékè bàbá yẹn ló ń sìn ọlọ́run kò ń sìn wọ́n ọlọ́run bàálà kọ́mọ́sá mẹ́ni kọ̀ọ̀kan wá dúró mùsùlùmí al-yawma ẹni wọn bá tún mọ̀ nípa ìsìlámù àná nìyẹn torí pé ibi a bá ọ̀rọ̀ ìsìlámù dé ńlẹ̀ yorùbá ń sìn àti pín yẹlẹyẹlẹ àmọ́ táwa ní ká pínra wa pín sí méjì ni àwọn ní sufi àtàwọn sálàfí tí wọ́n ń pè ní wàbíyà àwọn wàbíyún sufiyún sálàfíyún òun ní táwa ní ká pínra wa òun lọ́pọ̀ jù ṣẹwárí lábẹ́ àwọn sufiyún yẹn kálukú náà wà nítorí kọ́ títí ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì bára wọn ṣe àfi tẹ́ máa sojú ayé nígbà táwa ń ṣe Tìjàníyà orin tẹ́ máa ń kọ sáwà létí ni pé máa yóò di iná ilẹ̀ amáni yáàtì mímbà bí Tìjàní lẹ́yìn bá fẹ́ rí ti ń wá láyé àti ti ń wá lọ́run tọ́ríkọ̀ Tìjàníyà ní kọ́ wájọ́ yẹn o tọ́wọ́ sí tọ́ríkọ̀ mi orí ibú ní òṣèlú ibi ní kọ́ wá tọ́wọ́ ti ní kọ́ wá bí kí náà sọ mọ́ lọ sí ọ̀hún yẹn tọ́wọ́ fún wa lọ́wọ́ sáré wọ́n máa sọ fún wa yín pé ìwọ́tọ̀ jẹ́ mùrídìí ń bí ọ̀dà gẹ́gẹ́ bí sẹ́wù tọ̀ríkà kọ̀dìríà wọ́tọ̀ jẹ́ mùrídìí ní Tìjàníyà ó sì déédéé president àwọn kọ̀dìríà ìdí wọ́n sọ nìyẹn lọ́nà bá ti wá rí àwọn àgbààgbà náà àwọn súfì mi yàrá wò pé ẹ̀yin tẹ̀sí Tìjàníyà èmi tí mo jẹ́ mùrídìí kékeré ìgbà mi ẹsẹ̀ gbẹ́yìn lọ́dọ̀ lọ torí tẹ́ ń sọ fún nìyẹn láàrin àwọn Tìjàníyà gan ìjà yìí lágbára tani àlífà sẹ́ni gbogbo tí wọ́n ṣe yẹn àwọn èèyàn tí wọ́n jẹ́ àwámù táwọn ọ̀dà kan mà àwọn mú lẹ́sìn ni o ìtàwọn pè lẹ́sìn nìyẹn tó àwọn sàlàfíyùn tí wọ́n ṣe Salam lérí báwọn sàhábà ṣe filẹ̀ àwọn náà ń pè ní sàlàfíyùn àsàlàfíyà manhaju sàhábà báwọn sàhábà ṣe Salam lẹ́yìn ànábì náà ń pè ní sàlàfíyà àwọn sàlàfíyà náà àwa náà tún pín kí n má pa wọn àwa náà tún pín torí àná sàlàfí alhamdulilayi rabbil alamin mo abẹ lọ́wọ́ bá kọ́lọ́n pa mí lérí ẹ̀ kọ́lọ́n ọba aláàkóso gbà lẹ́sìn fún mi torí
atọ́ òun wò atọ́ yìí wò àwa atọ́ sàlàfíà wò làwa rí i pé ibi gangan ni ọ̀nà táwọn wá káàkiri látijọ́ yìí ní padà ṣàlàyé wọn náà sì rí bẹ́ẹ̀ àbẹ̀tẹ̀ wọn fẹ́ sagídí ìjòkó yìí sẹ́mi pé omi tí ń bá ń bọ̀ látọ̀nà tó jìn omi tí ń sàn bọ̀ láti Maka ó ya Morocco ó ya Cairo ó ya Misro ó ya Senegal ó ya Fasi ó ya Afghanistan ó ya Pakistan ó ya India Maka lomi yẹn ti ń bọ̀ yó omi yẹn ó tó dé Nàìjíríà bóun ni ó ṣe jama yóò ti dọ̀tí yóò já tara wa yóò ti dọ̀tí torí pé àwọn yẹn náà kálukú wọn náà wọ́n gbẹ̀sìn láti Maka ní kálukú wa gbé lọ lú wọn kálukú wa mixi ìgbàgbọ́ àti àṣà lú wọn mọ́ ẹ̀sìn yẹn wọ́n wá tà fáwọn Nàìjíríà ń bí àti ọ̀bá rí bẹ́ẹ̀ ibi láti Morocco wọ́n ti gbé wáyé pé tábà ní sọ̀rọ̀ èyí tá a fi pè àlá ká máa pèsè wù. Ya Sheikh Ibrahim Gawthun lil wara mo pè wọ Ibrahim àwọn ọmọ Senegal tá àjọ kéwú níbi àti kéwú lókè lọ́hùn wọ́n máa ń sọ fún wa ní pé ẹ̀yìn ọmọ Nàìjíríà yìí ti wá gọ̀ báyẹn bọ̀dá àwọn lẹ́ ń pè lọ́lọ́run ní Nàìjíríà bọ̀dá àwọn àbítaba ní ya kíní máa ń tẹ̀lé ní ẹ̀sìn Islam Allah ni ẹ wá ní àwọn òwúrọ̀ káwọn àrọ́mọdọ́mọ wa nílẹ̀ Yorùbá ká máa gbẹ̀sìn yẹn àbáwọn tí wọ́n bọ́ sí wọn sáré wọ́n sí lùlù wọ́n lùlù Ifá títí tẹ́wọ́tí lùlù nílé ìjọsìn kí làwọn máa ń pè ṣọ́ọ̀ṣì làwọn máa ń pè tẹ́wọ́tí wọ́n lùlù ní mọ́ṣáláṣí wàhálà ti dé nǹkan kan ti ṣẹlẹ̀ nígbà wọ́n lọ Mọ́kà wọ́n lùlù ní haram àti mọ́ṣáláṣí Ànábì Madina àti mọ́ṣáláṣí haram ọgbọ́n wọ́n lùlù mẹ́ tọ́wọ́ wà nínú ẹ̀sìn àwọn náà fi kùnà àwọn kan ní wọ́n wá láti ilẹ̀ Lárúbáwá ni wọ́n á dá ìlù lílù lẹ̀ nínú mọ́ṣáláṣí wa nílẹ̀ Yorùbá táwọn náà fi wá jọ ṣẹlẹ̀ sẹ́sìn yẹn láàmú ṣe tábìlì ọ̀lẹ̀ bọ́lọ̀ ṣe wá rí lẹ́ni kálukú ti wá pín lábẹ́ Salafiyun àwọn mẹ́ta ló wà lábẹ́ wọn ẹ̀dín ìfẹ́ kan kọ́kọ́ jẹ́ mẹ́rin àwọn tó jẹ́ asahabul gulu àwọn aláṣejù nínú ẹ̀sìn àwọn aláṣejù nínú kíní nínú ẹ̀sìn ó ní sẹ́yìn bá tẹ́wọ́ báyìí ẹ bá tẹ́wọ́ tó ní Ọlọ́run ṣàánú mi bó ṣe tẹ́wọ́ sọ́lọ̀ ni ó sì ti di kèfèrí táwọn bá sọ fún ọ tó bá gbọ́ pípé ìbá tẹ́wọ́ sí Ọlọ́run máa sọ yẹn di kèfèrí ni àwọn náà ń pè ní alijabatiya àwọn yẹn wá ń lọ jabatiya masalafiya ó dájọ́ fún gbogbo àwọn òkú ọ̀run tí ò mọ tó kọjá láàrin wọn àti Ọlọ́run ìpè lágbájá o kèfèrí ni ọmọ náà ni ó wà nùnà lágbájá o kèfèrí ni ọmọ náà ni ó wà nùnà tọ. àwọn tá a wí yìí àwọn náà nínú gbọ̀n àwọn ìyàwó jẹ́ wọn náà ń bójú wọn ń bora alùsùnà náà ni wọ́n ń pè wọ́n àwọn ìyẹn làwọn tí wọ́n fẹ́ fáìtì sàlàfíà àwọn ìyẹn ni wọ́n máa fi fáìtì wà yí pé ebẹ́ ń ṣe báyìí ẹ̀yin tẹ́ ní tẹ́yìn máa lọ bí kó máa ó ti di kèfèrí mo láwọn akọ o wọ́n ní àwọn akọ àwọn ará yín náà ló sọ ó ní tẹ́nìkan bá lọ bí kó máa òun àtàwọn oníṣẹ̀ṣẹ̀ wọn ti di kankan náà táwọn bá sọ fún tí ọba ṣe kínní tí ọba gbọ́ torí wọ́n máa ń fẹ́ parọ́ níbi dọ̀wábìtì yẹn yí pé tá a bá sọ fún ní o ìkọ́mọ́tòló ń jà ní tá a bá sọ fún tí ọba wa gbọ́ wọ́n wá sọ fún ọgbẹ́ ọmọ lọ bí kó mọ́ padà wá lọ wọ́n ní wọ́n àti àwọn tí wọ́n ń sin Ògún kankan náà níyí alùsùnà sàlàfíà làwọn náà ń ṣe kí ni làwọn náà ń pera wọn. ọlọ́mọsábà yọ àwọn ọmọ kó ń bẹ̀ àfàtọ́ dalẹ̀ náà ọ wà ńlọrin kọ́ ọlọ́mọsábà mú òun náà kó ń bẹ̀ ọlọ́run wọlé àná kọ́ bá tamana rẹ̀ kọ́ da padà sójú ọ̀nà Ànábì wa Muhammad sallam onítọ̀ bá fi lè fi àyíráìsì yọ jáka nínú Ramadan níjọ́ ọdún ó ti di bídíà kúlù bídíàtì kúfùrù ni kúlù bídíàtì kúfùrù ó ní gbogbo bídíà sì ní ìmọ̀ sọ̀yẹ̀ di kèfèrí lọ́dọ̀ àwọn ni gbogbo bídíà kan bẹ tí ma sọ̀yẹ̀ di kèfèrí o irú èyí tí ma sọ lẹ́ẹ̀kan ẹni tí ń pe yá sẹ́wọ̀n yẹn tá a bá sọ fún tẹ̀bá gbọ́ àníkìrún lẹ́yìn mọ́ torí ó ti ń ṣẹbọ ńláńlá ká pe ẹni tí ì sọ lọ́hùn pé kọ́ ràn wá lọ́wọ́ ẹbọ ńlá ni wala tad'u ma'a Allahi ahada ọlọ́run ẹ má pẹ̀lú mímí ọlọ́run kẹ́ má dẹ́lẹ́bọ̀ bídíà tí sọ̀yẹ̀ di kèfèrí wa wà lámọ̀ àwọn afáwọn àmọ̀ wà lámọ̀ kọ́lẹ́ tí ó mọ̀ àmọ́ bídíà tí ó sọ̀yẹ̀ di kèfèrí òun sọ gbọ́ntàn ti di kèfèrí ń ṣe mọ̀lúdì ó ti di kèfèrí lọ́dọ̀ àwọn alùsùnà ẹlẹ́ṣẹ̀ ni torí pé ń ṣe dáná bí ó ṣe lọ́dọ̀ àwọn táwí yìí ó ti di kèfèrí kọ́dà yìí míì tó jẹ́ súnà gan wọ́n tún ní tó bá ṣe ó ti di kèfèrí
tó jẹ́ sunna nabi tó bá fi ráìsì yọ jáka ó ti yé táwọn sọ fún ọ tó gbọ́ ó ní torí pé ànábì ò fi ráìsì yọ jáka bù ló fi yọ jáka zẹ̀bíbù náà lẹ́yìn náà ti gbọ́dọ̀ fi yọ jáka òun ló bá sunna mu tẹ́ bá fi gan mi yọ nínú àwọn kan tí ànábì ò fi yọ ẹ ti di òǹbídà lásán kẹ́sì dà ẹ ti di kèfèrí tẹ́ ti kó nu ẹ̀sìn bẹ́ẹ̀ bá kú ọ̀ ní kínú sí yín la àbẹ́ wọn ti dájọ́ kèfèrí fún yàn kí ló dùn wá ọba fi sún jẹun wọ́n fi sún wọ́n fi gbé tó wọ́n kọ́lẹ́ tẹ́mílẹ̀ Islam táwọn bá sọ fún ọ táwọn bá gbọ́ wọ́n tó fi sún jẹun yẹn ó ti kó ní Islam kéèyàn wá lọ lè mú ọ̀rọ̀ yẹn kọ́ máa pé ẹ̀wọ́ táwọn sàlàfíà sọ o ẹ̀wọ́ táwọn súnfí sọ o èèyàn ń sàbòsí ni ẹ̀ o ń sàbòsí ni ẹ̀ àwọn yẹn àwọn ti kọjá abẹ́tà nẹ́bí gbédé àwọn ti kọjá àlà ní tí wọ́n sì ń ṣe yẹn tí wọ́n bá túbá kèfèrí làwọn náà máa jẹ́ wájú Ọlọ́run man qala li akhihi káfir laqad ba'a bihi ahaduhuma ànábì lẹ́ni tó bá ilé pọ̀ wáyà rẹ̀ ní kèfèrí tí èsì ṣe kèfèrí ànábì ní kèfèrí ó padà sọ́dọ̀ ẹ̀ àwọn yẹn ń bẹ̀lẹ̀ ayé báyìí kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sá làwọn níbi aburú wọn kọ́lọ́wọ́n bá fi wọ́n mọ̀nà o ọlágbára Ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí àwọn abala nínú àwọn sàlàfíà yẹn òun náà ni al-mutasa'ilun àwọn tó jẹ́ pé àwọn máa fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ẹ̀sìn yóò ní onísùnà nù àmọ́ gbogbo tí wọ́n ń ṣe nínú bídíà yóò rí sí ntọ́da a ní ànábì òṣèlú tọ́ àmọ́ ẹja ń fọwọ́ ẹ má jalè máwọn èèyàn wọ́n náà lọ́la ànábì òṣè nítorí ọkọ̀ sọ ni pé ká má ṣe tẹ́ bá bí òun pé mọ̀lúdì kí ni ipò tó wà ní Islam mọ̀lúdì tí wọ́n dálẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta tá ànábì lọ sọ wà ní Islam ni ẹ jàmá kò sí ní Islam náà eléyìí náà ti gbé sálàfí yọmọ wa sọ pé àwọn afáà pín sí méjì lérí ẹ̀ àwọn kan ní ọ̀dà àwọn kan lọ́dà kí ni fatiwa rẹ̀ ọ̀padà gbé wá nígbẹ̀yìn ẹ̀yin tẹ́ bá wa ṣe náà ẹ ṣe dáadáa wọ́n ní kí wọ́n ṣe bídíà dáadáa fi bídíà àṣà náà ní pé bídíà yẹn ṣe dáadáa gbogbo àwọn eléyìí àwọn náà ń pè ní asahabu damj wọ́n latan sọ́dọ̀ àwọn sufi wọ́n latan sínú sàlàfíà wọ́n mọ̀ wá sọ wípé àwọn yòókù àwọn wọn ń ṣàṣejù gbogbo yẹn wọ́n ní ká bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká tó ṣàdúrà fún wọn tá a bá sọ àmọ́ ká sòdodo kíní yìí ọ̀dà ẹ̀rí ni kíní yìí da ẹ̀rí ni ká dẹ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ mọ̀ ṣe pé léèyàn ó ti yé inú àwọn aláṣejù ni ẹ èpè ní sá ká sì mọ wá tọpinpin àwọn èèyàn láti fi tú àṣírí wọn ní táwọn fi ṣe dá wà nìyẹn kọ́lọ́mọba alákọ̀ọ́bọ̀sà sọ wa níbi aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ashabul wasat àwọn tí wọ́n dúró láàrin òun náà làwọn tó jẹ́ pé alhamdulillah wọn a máa dúró lérí tọ́lọ̀ ń sọ tánàbí sọ wọn ò sì ní ṣe kíni wọn ò ní ṣe àṣejù lérí gbogbo tí wọ́n bá ń sọ àti gbogbo tí wọ́n bá ń ṣe kíni gbogbo tí wọ́n bá ń ṣe kọ́lọ́mọba alákọ̀ọ́bọ̀sà fi wá sí àárín wọn wọlé agbára ọlọ́run ọba wa àwọn kan bẹ ashabul guluw fi tabdi' àwọn lẹ́yìn àfáà sunna ni làwọn máa ń takò sàlàfínà ni yóò kẹ̀yìn sí ẹlẹ́bọ yóò kẹ̀yìn sí oníbídíà yóò wá kọjú sáfà sunna yóò sì sọ fún pé àfi tí bá bọ́ délẹ̀ àwọn ni mo ṣe bí kankan lẹ́jọ́ pèpè sí ó ní bẹ́ẹ̀ ni ó ní mistake tó ṣe yẹn àti wá délẹ̀ ìbò tó ṣe mistake yẹn ká yí fa aláṣọ ya lóko àwọn ni sọ̀rọ̀ pé òun náà ń dìbì kankan nílùú rẹ̀ ó ní àyìnbá tí wọ́n ń dígọ́ mistake tó ṣe yẹn àwọn tí wá délẹ̀ àbí bàbá wà yàtẹ́lẹ̀ yín bọ̀ ọmọ ìyá rẹ̀ tẹ́jọ wà lérí ojú ọ̀nà tó da tó wá ṣe àṣìṣe ìbí ọ̀yẹ́ kó ṣàdúrà fún ọ̀yẹ́ kó lọ lè ba ọ̀yẹ́ kó mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe wá fò jáde bíi ọ̀pọ̀ lọ́dún mi tó wá bẹ̀rẹ̀ ṣe ranjú ṣe ẹni jà tẹ́lẹ̀ ni ó ní ọlẹ́sìn yín náà ni irọ́ o ó ní kankan tí wọ́n alábẹ́ tí ń ṣe yẹ àwọn yẹn náà onísùnà ni wọn sàlàfí ni wọn àwọn afá sàlàfíà ní problem wọn ó ní torí pé wọ́n ṣe mistake mo ní ìwọ náà sí wọ́n rí ṣe mistake ní tiẹ̀ màláìka ni wọ́n bí àwọn ilé náà ti bọ̀ kàn jẹ́ lọ rẹpẹtẹ wọn jáwọn yẹn lójú tó ọ̀nà
àmọ́ èyí tá à ní tara wa òun náà ni pé as-salafiyatu manhaju rabbani ojú ọ̀nà sàlàfíà yìí òun náà ni ojú ọ̀nà àwọn sàábé àwọn sálàf ẹlẹ́mìí wọn sọ pé kí ló dé tẹ́ sọ́ra yín sàlàfíyùn wọ́n wá ní kí ló dé tẹ́ yín náà sọ́ra yín ní sùfíyùn wọ́n ní torí pé orúkọ yẹn àwọn táwọn fẹ́ máa ṣe àtìkárù tẹ́mi àwọn èèyàn ṣọ́ọ̀ṣì máa mọ́ kẹ́mi àyàn máa mọ́ ilẹ̀ ń ṣe gbogbo tẹ́ǹsẹ̀ yìí nígbà tí wọ́n ń jẹ́ sùfíyù kí ló dé tó wà ń bu ẹni tí ń jẹ́ sàlàfíyù ó kì lásán ni mùsùlùmí òun náà lórúkọ gbogbo wa àmọ́ kò sí tó burúkú yẹn lókì bàbá kápẹ́ntà náà nígbà tó kan lé dáàrin kan wọ́n padà sọ ní bàbá kínní bàbá kápẹ́ntà abdulgafar sí lóko ẹ̀ tó bá ti ṣe bídíà wọ́n mọ̀ pé ọ ní mọ̀tẹ́dì tó bá ti ṣe súnà wọ́n mọ̀ pé ní súnni èyí ti wà lé ayé àwọn tó wá láti maka ànábì sọ wọn ní muhajirun àwọn tó wá láti madina tó wá madina ànábì sọ wọn ní ansar àwọn sàbẹ̀ kọ̀ọ̀kan tó mẹ́ta ànábì ti sọ lóko tọ̀tọ̀ alfaruq nídìí bẹ́ẹ̀ sẹ́tẹ̀yìn bá ń sìn gbà mí yìí máa ń sọ yẹn lóko àmọ́ ká mọ̀ sọ dẹgbẹ́ yìí pé àwọn ara wa náà ni mùsùlùmí ara wa ẹni tó bá ti ṣẹbọ kọ́ wa ní kọ́dà lómi ò ní rúgbà sálàfíìsì ni àmọ́ ẹlẹ́sẹ̀ ni lábẹ́ sàlàfíà ọmọ ìyá mi ọ̀rọ̀ mi tún nìyẹn o sokoto rẹ̀ sẹ́ ó lè kọjá àkókò ẹsẹ̀ sálàfí ni sálàfí ẹlẹ́sẹ̀ ni ọmọ ṣe mistake ẹlòmíì sì lò ní kọ́ọ̀bù tó lè jàlùbáàbù tó sì jẹ́ pé ìyẹn lè sàṣeyàlé rẹ̀ ẹlẹ́bọ lòun òun ṣe mùsùlùmí dépò tá a pè sàlàfíà ẹlòmíì ní irun gbọ̀nsẹ̀ jama tó ìṣòkòtò ọ̀kọ́jà àkókò ẹsẹ̀ yín sì bá wọn ṣe gbá wo ẹlẹ́bọ ni ẹ súnà ní ká bojú ká lo jàlùbáàbù súnà ní ká dàrú gbọ̀nsẹ̀ súnà ní ká ṣe kíni kí ṣòkòtò wa kọ́ máa kọjá àkókò ẹsẹ̀ má asfala minal ka'bayn bil fafin nar ànábì ní ẹ má jà sọ tẹ wá wọ kọjá àkókò ẹsẹ̀ yín ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹdí ká lọ lè mú ẹ̀sìn ọlọ́wọ́n bá ní ọ̀kúnkúndùn kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sá sàlékún àgbọ́yé wa àwọn sàlàfíà àwọn máa ń sọ pé no more for kíni jùjú pé láwùjọ Yorùbá a fẹ́ tákù oògùn àtàwọn tí wọ́n ń sògùn àwọn sòfin yìí náà jáde wọ́n sọ fún wa pé oògùn wà sẹ́yìn ọmọ rẹ̀ ní íńtánẹ́ẹ̀tì ọ̀kan jẹ́ òní ó dìde mọ́ ọlọ́run ó ní súnfì làwọn olóògùn sí làwọn ọlọ́sẹ̀ kan bẹ lọ́wọ́ òun ó ní bí èèyàn bá lodò tó bá fẹ́ wẹ̀ àti orúnkún ló ti wẹ̀ wá sókè kò ní ti kú ò ní odò yẹn tí ó fi hàn gbà láti ẹ wá rò pé sáláfí ọmọ wa wò yẹn ràn ní tí súnfì yẹn ń ṣe yẹn ó sì dẹ́gbẹ́ kẹsẹ̀ gbogbo súnfì ní máa ń sóògùn àmọ́ àwọn tí wọ́n ń sóògùn pọ̀ láàrin wọn torí tàbá ń sọ̀rọ̀ ká máa ṣe ń sọ́ọ̀fù àsìkárò bídíà nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹlòmíì táǹbẹ̀ lọ́nkọ́ lọ́n jó jùlẹ̀ kò kí lọ́lẹ́ aláwọ̀ kẹsóògùn súnfìsì àmọ́ àwọn àsìkárò bídíà yẹn náà ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ àfi kó ṣe kíni àfi kó gbìyànjú kó ṣe kíni kó fi sílẹ̀ kullu bid'atin dalalah man amila amalan laysa alayhi amruna fahuwa raddun àníbìnrin bá ṣiṣẹ́ kan tí ó bá ti sí pé àwa la ní kó ṣe ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ láti ń bẹ̀ wọ́n pé ẹ kúrò nínú tasawufu yẹn ẹ bọ́ sínú islam sahih wọn ní kọ́ mọ́ sí àtikár la ilaha illallah wọn ní kọ́ mọ́ sí salatu fa nabi salatu lè fa ti ní wọn ní kọ́ mọ́ sí torí pé ànábì ti gbé yìí tá a ṣe kalẹ̀ fún wa ọwọ́ gbé tànábì lẹ̀ o lè mú ti ṣéwù Tìjàní kí ni tó máa yẹ. nídìí bẹ́ẹ̀ ká ṣe ra wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n mọ̀ kájí kan mọ̀ àwọn tí wọ́n mọ̀ ó yẹ ká bẹ́ lọ́n fún wọn kọ́lọ́mọdé kí wọ́n dàrú mọ́ wọn ní lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi. nínú àwọn nǹkan tí àwọn sàlàfí yìí máa ń sọ àwọn sàlàfí ẹ̀dá máa láwọn sàlàfí kó bá máa yé òun ni pé àwọn ní wa ma kafara Suleiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra ó wà kọ̀nfàmù ní Koran pé àwọn èṣù ni wọ́n bẹ nídìí ogun ẹni bá ti ń sógun kèfèrí ni àwọn mú àyà wa ogun tó ń ṣe yẹ kọ́ wá sọ bí ànábì ti ṣe èmi wọ́n ti wẹsẹ̀ láti ojúgun ìtumọ̀ ẹni pé kọ̀sọ́nà ń bẹ̀ yẹn ibi lọ́nà wà àwọn náà máa mú àyèrè kan tí wọ́n máa lọ́lọ́rùn o tàdá wá o ànábì ní ẹ̀sọ̀ ogun wòsàn lọ́wọ́ ń bẹ̀ dàwà ogun eré fífọ́ inú rúnrún gbogbo àwọn àjọ ń lò yẹn àwọn náà ń ṣe ogun orí fífọ́ igun rúnrún ogun bá oyin ọlọ́run ní alá oyin abátọ̀sọ̀dá ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn bí tá a ti yapa ara wa as-salafiyun
àwọn gbà pé ká máa pe àwọn wòlíì kò sí nínú ẹ̀sìn Islam àyà sì wà lérí ẹ̀ tọ́lọ́ba aláàní wala tad'u ma'a Allahi ahada ẹ má pẹ̀lú mi lẹ́yìn Ọlọ́run àwọn ní irọ́ o ká pẹ̀lú mi lẹ́yìn Ọlọ́run ara ẹ̀sìn ni bí ṣe ń pọ̀fọ̀ tí ń pè àwọn ayé ni wọ́n máa pe ṣéwù ní àwọn bàbá tó ti lọ àwọn òkú ọ̀run ibadallah rijalallah inú náà bí àwọn àyà mẹsìkìnì dúlímọ̀dádi lábàdí wá sí bàbá mẹsìkìnì wọn kọ́kọ́ pé bàbá kan tó wà lẹ́kọ̀ọ́ ní èkó lọ́wọ́ àwọn bàbá ti wá kú bí ọdún mélòó sísìn bó lẹ́sẹ̀ máa parí èkó lẹ́gọ́ṣà ṣé Islam ni ẹ wọ́n sì ran kankan àyà mẹsìkìnì dúlímọ̀dádi àyà mẹsìkìnì dúlímọ̀hálì aláàlá irú Islam wọn ni ẹ táwọn bá ń sọ fún yín pé ní tẹ̀sán ọ̀lẹ́rìí ẹni tí gbà yẹn ẹni tí là yẹn ẹni tí egu là ń pè ọ̀nà làlá wọ́n ní ẹ fi sálàfí ẹ̀yin sálàfí ẹ bẹ̀rẹ̀ wàhálà nítorí àwọn abálọ́wọ́ àwọn bàbá nínú sófin ni tí wọ́n á kọ̀rẹ́ẹ̀tì jàmá kò kọ̀rẹ́ẹ̀tì sálàfí yóò àwọn máa sọ pé istastaghithuna rabbakum fastajaba lakum anni mumiddukum bi alfin minal malaika murdifin ọlọ́wọ́n bá ní ẹ̀yà nábì gbàtà ń ké gbàmígbàmí ń sèmi ọlọ́run rabbakum àyà Kùránì ni ní ogun Badr ọlọ́run mo dẹ̀ dá yín lóhùn àyà yìí ti takun tí wọ́n ń sìn yẹn tó fi jẹ́ pé Islam nílẹ̀ Yorùbá sìn ó ti dogun tábàtàrà lókun orí social media ń hó tí kálukú sì ń tòsí ibi tó yẹ kó tòsí ọlọ́mọṣẹ́ ìsànú wa nínú àwọn ọmọ àwọn Sufi òun làwọn alásàlátù àwọn náà ni wọ́n tún dá yẹn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alásàlátù àmọ́ tó sẹ̀ nígbà àwọn àsàlátù kan bẹ tó jẹ́ pé àwọn àgbààgbà tó wà ń bẹ ọ̀mọ̀wé ni wọ́n àwọn kọ̀ǹdẹ́mù májíìkì wípé mísánà ọ̀jẹ̀ mísánà wa ó ní sóògùn ogun tajà ogun orí bóun náà pé ogun tajà ogun orí bíbọ awọ́rò àwọn òṣè ṣíríkì mi o àmọ́ máa ń ṣe àdúrà bídíà rẹ̀ ká máa tẹ̀lé ọ àwọn yìí náà tó pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ Yorùbá àwọn àtàwọn sáláfì náà wọn ò ṣe kíni wọn ò ṣe lójú ẹ̀ ọmọ ìyá mi àwọn sáláfì táwí alehun masumun ṣé ọlọ́wọ́n bá aláàsán wọn tí wọ́n lè ṣe mistake láà sáláfì lè ṣe mistake ó lè sì sọ ó lè sì wí àmọ́ yọ mọ̀ pé àfikún tètè padà sójú ọ̀nà wọ́n ṣe ní ta sọ́kùn bí àṣìṣe àwọn sùfíà àwọn gbà pé ká tẹ ẹ̀pẹ̀ ká wọṣẹ́ ara Islam àwọn sáláfì àwọn ní kul la ya'lamu man fi samawati wal ardi ghaiba illa Allah tó wà ní Kùránì ní pé kò sẹ́nìkan tó mọ ntọ́pamọ́ nínú àwọn tó wà ní sánmà àtàwọn tó wà lórí ilẹ̀ kò sẹ́nìkan tó mọ ntọ́pamọ́ nínú àwọn tó wà ní sánmà àtàwọn tó wà lórí ilẹ̀ àyà Kùránì àwọn dẹ̀ ní yẹ̀pẹ̀ ní tẹ yẹ̀pẹ̀ ẹ̀ wọ́n sọ pé yẹ̀pẹ̀ ọ̀dà yóò ní tẹ̀ bá mọ ní kẹsọ wọ́n tẹ ọmọ yẹ̀pẹ̀ wọ́n gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n á tẹ̀ wọ́n máa tẹ̀ ọmọ yẹ̀pẹ̀ mọ́ ní àbúrò wọn ọ̀fẹ́ orí rẹ̀ sí apẹ́rí gbogbo àwọn eléyìí ní ń fa áwọ̀ èkéyèdè ṣe Islam dá nàbì mú wa àyà Quran nínú Quran láti Muslim nínú hadith láti Muslim oye abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́ lọ́mọ́sá ṣàánú wa àwọn Salafiyun àwọn dúró pa wọ́n lágídí lérí pé tí a bá ti sínú Quran àwọn ò ní fi sẹ̀sìn ṣẹlẹ̀ àwọn Sufiyun àwọn mú díẹ̀ nínú Quran èyí tó kù wọ́n mú nínú àlá àbí ká mú ní tẹ́lẹ̀ àwọn ṣé wọn yóò máa wá takò ìpìlẹ̀ Quran tó àwọn Tabligh ara àwọn Sufi làwọn náà ti yà wọ́n bá ṣe súnà díẹ̀ wọ́n ṣe bédè àrẹpẹtẹ àwọn Ahmadiyya àwọn tí wọn àwọn òyìnbó ni wọ́n kírètì àwọn wọ́n wá sọ fún wọn yìí pé sẹ́rí tẹ́ gbé lọ́wọ́ tí ẹgbàgbọ́ yẹn yóò dáa púpọ̀ kára yín lọ́wọ́ lérí ẹ̀ yìí pé Ahmadu Gulamu ni ànábì gbẹ̀yìn tẹ̀gbọ́n àwọn ń takò wọ́n yìí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ànábì ní la nabiyya ba'di kò sáà nàbí mi lẹ́yìn mi mọ́ bá a ṣe wá ń takora wa yẹn àwọn òyìnbó wa lọ lè gbá wọn mú wọn sponsor wọn láti fi takò wa ló fi jẹ́ pé ọgbọ́dọ̀ jẹ́ Ahmadi mùsùlùmí ni kò ṣe kíni kò jẹ́ àwọn oníṣẹ́ kírun lẹ́yìn ẹni tí ìbá jẹ́ Ahmadi náà tí wọ́n gbà pé ẹ̀yin tó kù náà kèfèrí ni nígbà tẹ́ gbà pé Ahmadu Gulamu ni ànábì gbẹ̀yìn ma kana Muhammadu aba adi mẹ́rin jẹ́ àlekọ̀ lakin Rasulullah wa khatama nabiyyin ànábì ní ìgbẹ̀yìn gbogbo àwọn ànábì Ọlọ́run khatama yẹ wọ́n lò ká ní wọ́n tún síbi tó wù wọ́n gbogbo àwọn ìjọ tí ń bẹ nínú ayé lè ní tá a jẹ́ mùsùlùmí ńlẹ̀ Yorùbá ọ̀nà méjì náà la pín sí
inú ká bọ́ sábẹ́ súnà àbí ká bọ́ sábẹ́ kínní abẹ́ bídíà. gbogbo àná ni ká wá gbìyànjú ká padà lọlé ká lè tú Quran ká lè tú àdìsí ká bèè lọ́wọ́ àwọn àfa torí pé ilé ayé tá a wáyé àníwá mi máa wò tí ìmáàmù yẹn bá ti kú tí wọ́n bá fi lè sin ọ́ kọ́kọ́ jẹ́jọ́ ara rẹ̀ ó tún wá jẹ́jọ́ àwọn jàmáà tó fi sílẹ̀ kọ́lọ́wọ́n wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n sàjà láti bọ̀ tán dáadáa kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá ìgbàdúrà wa gbogbo àwọn àyíǹmà tó wà ń bí abẹ́lẹ́ òun fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n mọ́sá mú wa dúró kò sẹ́nìkan tó lè dádùn àfẹ́ tọ́lọ́ bá mú dúró kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا